hallelujah. A kí gbogbo ènìyàn pé ẹ káàbọ̀ sí ìlú Èkó. Ẹ ó rí àánú gbà. Mo ní ògo rẹ̀ á fọhùn. Ọ̀rẹ́ méjì bí ọ̀tá. Àwọn tẹ́ ẹ jọ ń rìn. Àwọn tẹ́ ẹ ń lò fún ìrànlọ́wọ́. Ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìrìn àjò náà? Àjàyí Kẹ́mi wàhálà àánú gbà. Joshua Fájuyì ògo rẹ̀ ò ní wọ̀ mí. Ẹ kúrọ̀lẹ́ ẹ káàbọ̀. Ìrìn àjò sílùú Èkó. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ṣọ́ wa lọ ṣọ́ wa bọ̀. Ìwòye àná àti wà lórí òkè Ólífì. Èyí Ṣálọ̀ Williams ayé yín ò ní dàrú. Ẹni àpètòpètò ká pọ́wọ́ rẹ̀ délẹ̀ tó jẹ́ kó tún pelé sí ni àpáta pààrà ẹni téèyàn ò lè sí nídìí. Elédùmarè ògo ni fún orúkọ yìí o. Báà mi Fásípẹ̀ ayé ò ní sí yín nípò lórúkọ Jésù. Ẹ kú òǹgbẹ ẹ̀mí yín á síka rẹ̀ lórúkọ Jésù. Bàmí mọ́ Fúnmítàù Fásípẹ̀ ògo yín á la ayé já. Ọ̀làlérèdè fìdí káàbọ̀ ògo yín á fọhùn. No going back, sir. Elédùmarè ń bẹ lẹ́yìn wa, àkọ́dá ayé gbogbo ń bẹ lẹ́yìn wa. Ẹni tí ń ran òrùn rẹ̀ lákòókò rẹ̀, ẹni tí ń sú òru rẹ̀ lákòókò rẹ̀. Ó ní ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ tó tí òkùnkùn ò ní borí ẹ̀. Ìwọ tó ń gbọ́ mi, òkùnkùn ò ní borí ẹ̀. Kàkà kó rẹ̀ wá, àfúnfọ́mọ́ odò nísàlẹ̀ odò. Kò gbọ́dọ̀ rẹ̀ wá, kò gbọ́dọ̀ sú wa. Ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá ni, mami, up Yorùbá nation, no going back. Ọmọ́táyà Ayọ̀ọ́lá ẹ̀ màkàbọ̀. Olúbùkọ́lá Ìsìgbọ́ Débọ̀ Wàárógolù. Prince David Ọmọ́táyọ̀ ayé rẹ̀ ò ní dàrú. Ìsáyọ̀ Williams ẹ máa mókè. Ọlọ́run onímọ̀jẹ̀mú àṣẹ májẹ̀mú tí ń bẹ lórí ahọ́n mi ni mo sọ sómi ayé yìí. Mo wí lánàá mo ní òkè tí ẹgùn tọ́talẹ̀ ò ní sọ̀kalẹ̀ lórúkọ Jésù ilẹ̀ alánú gbé mi. Ẹ bá mi sí ètò náà ẹni jẹ́ kí bàbá jẹ́ ẹ̀rẹ́gòlò ti dé ọmọ ọba Bíọ́dún Great Chapel ó ti wọlé dé o. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ń wò wọ́n àwọn ń gbé nínú ibi ṣùgbọ́n Elédùmarè rí wọn. Ọlọ́run mi rí wọn àwọn ìka ènìyàn àwọn tó yẹ kó sòótọ́. Yorùbá sọ wípé ojú ti babaláwo tọ́mọ rẹ̀ kú lọ́sàn gangan ṣéwé ni òrìjáde àbégbò ó mà ṣe o. Sọ́ọ́tọ́ kí n kódà kí n wà ní ipò ìkà kí n wà láàyè lọ. Àwọn èèyàn tá a rí lókè mo ti sọ síwájú pé Ọlọ́run mi ló fẹ́ láyé já gbọ́ mi wọ́n tó rà mí ṣe ò ní rí kú ọmọ dúró lórí òtítọ́ rẹ̀. Mo máa ń gbàdúrà kan fún gbogbo èèyàn pé ogun ológun ayé ò ní fi nà ẹ́ lé lórí.
ogun tó mọwọ́ mẹsẹ̀ rẹ̀ ọlọ́run mi Elédùmarè mi ò ní bí ọ́ ṣàmì tó nítumọ̀. Títílayọ̀ Adébáyọ̀, God bless you my dear, love you so much. Musiliu wàá rògolo. Kò sáṣegbé ṣé àṣegbé láyé ipa máa ń lò wá. Àwọn tí wọ́n ṣe kàtàǹfà dámà pé ara ní àwọn ènìyàn nílẹ̀ Yorùbá ṣùgbọ́n táwọn sáǹtì kọ́ńtrátì pé àwọn gba kámú táwọn dẹ̀ ń gbádùn bí ìranú ṣúgà táwọn ajẹ́sì tán fò lókè tán wà nù lẹ̀ gbogbo ẹrù náà kó wọlé wọn ń lo mọ́tò tó wù wọ́n jẹun tó wù wọ́n ayé ní àwọn èèyàn lára ẹ wá lọ́lọ́run ò ní gbẹ̀san àkókò ẹ̀san láwà yìí. Ọbátádé wàá rògolo ayé ò ní pa ẹ́ ò ní sọmọ́nù. Prince David, God bless you. Yes, ẹ máa bá mi sọ. I like that your statement. God bless you my country. Yorùbá nation, yes sir. I like that statement. Torí kò ṣí ẹ ọ̀rọ̀ yẹn tí àmìyù gbogbo alágbára tó bá ṣẹ́bùrú rẹ̀ ilẹ̀ alánú gbé mi ẹ bá mi ṣàmì fún ẹ lọ́ọ̀fẹ́ láìkí ẹ̀ mami èní mo fẹ́ jẹ́ òṣì ẹ ọ̀rọ̀ náà. Bẹ́ẹ̀ni àwọn ìwà ìkàtẹ́ ń ṣe ní ìkọ̀kọ̀ àwọn ènìyàn tẹ́ pè ní wòlíì àwọn pásítọ̀ àwọn àfáà àwọn ẹni bí àwọn tí ẹ ń wò lókè bẹ́ẹ̀ ni adájọ́ àgbà tó ju adágbé àgbà lọ ó ń wo gbogbo wọn ẹni tó pè mí tó rán mi níṣẹ́ àpátápàrà ẹni tí mo fẹ̀yìntì ó ń wo gbogbo jígí ló jẹ́ ká mọ̀ gbogbo tẹ́ ẹ ṣe ní kọ̀kọ̀ Ọlọ́run wò ó bó ṣe ń wò mí ní social media mo wà nínú ọ́fíìsì mi báyìí ó dẹ̀ ń wò mí bẹ́ẹ̀ gan ni bẹ́ẹ̀ ni olófò yeye mi tẹ́jà ń ṣe wàá jèrè ẹ̀ kò sáṣegbé àwọn kan kọ̀ wọn ò sòtítọ́ wọ́n dẹ̀ mọ̀ òtítọ́ Bíbélì mi sọ fún mi pé òtítọ́ yóò sọ yín dòmìnira. Mo ti sọ fún yín mo ní tẹ̀m̀bẹ́ bá ní iná ń jó lórí oníná ń jó lórí omi ẹni lọ kẹ́rù rẹ̀ wá mami máa ṣe ẹ̀ síta gbogbo àwọn tí ò tí ìgbọ́ máa sọ fún ẹ pé mo ti wọlé wá. Ìwòye àná mi ẹlẹ́yẹlẹ́ bí àgbà ń bí mi ẹlẹ́bí pààrọ̀ nígbà tí a ń wo orí òkè níbi ìṣẹ̀lẹ̀ máa ṣẹlẹ̀ mo ti sọ fún ẹ. Ìgbà tó ti pé kẹtàlélógún àyàfi tọ́lọ́run ò bá pè mí àwọn alágbára tẹ́ ẹ̀ rí lókè yẹn ìṣẹ̀lẹ̀ máa ti ṣẹlẹ̀ sí wọn ẹsẹ̀ ń rí bọ̀ ni o bẹ́ẹ̀ lọ́la ẹ tún máa bọ̀ wá ẹ wá gbọ́ o Ọlọ́run tún bá mi sọ̀rọ̀ lórí òkè Olive mami mo máa tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lẹ́nu bẹ́ẹ̀ ni wọ́n wò mí bí ẹlẹ́sẹ̀ bí etí ọmọ kankan bẹ́ẹ̀ ni wọ́n ní aṣiwèrè afọ́jú ni wọ́n ń sọ bíi pé àwọn ọmọ tí à ń sọ wọ́n ní aṣiwèrè ní oníjẹkújẹ òun kò tí ì lówó lọ́wọ́ ló jẹ́ kó máa pariwo tó ń làágùn ṣùgbọ́n wọn mọ̀ pé bàbá mi wò wọ́n. Ìwà gbé ìdájọ́ láyà ni ó ṣe jàre mọ̀. bẹ́ẹ̀ ni all the way ó ti wà lọ́nà jàre ọba lẹ́lọ́la máa tẹ lọ́ọ̀fù máa tẹ láìpì máa mi má túndé má ṣe bí Ọlọ́run bẹ́ẹ̀ ni Ọlọ́run mi ò ní jẹ́ ṣe bí wọ.
Orí ìkànnì yìí la ti ń sọ gbogbo rẹ̀ mọ́mì. Bàdẹ̀ ṣe ń sọ lélẹ́dùmarè sáìnì sí. Àwa ò ní sọ tí Ọlọ́run ò rán wa. Ìrẹ́lẹ́bí. Ọlọ́run rí gbogbo wa. Adé Wàrógolo káàbọ̀. Àfíìsì Ajíbóyè Ṣáwẹ̀ ń lọ ẹ káàbọ̀. Máa love ẹ máa like ẹ. Nothing can stop us. Ọmọ Dáfídì sáré, wọ́n kọ́ sọ́lọ́run jòkó fún ọmọ. Yóò kò tí a jù síwájú. Bẹ́ẹ̀ni. Ó bá fẹ́ láti rí. Fèyí sára o. Ògùn tọ́lá ayé rẹ̀ ò ní dàrú o. Mami mo ló máa gbọ́ winiwini ọ̀rọ̀ lẹ́nu ẹ máa múra lẹ̀. Ẹ pé Akérèdọ́lù kó súnmọ́ bí. Àbájọ tí Ọlọ́run Elédùmarè ní ká máa lọ sí ìlú Èkúta ìlú Oǹdó ká lọ wà sírí Akérèdọ́lù. Tọ́lọ́run mi bá rán mi ní sẹ́mọ́mì kì í ṣe èèyàn. Mo máa débẹ̀. Àpátápá àrá ni ẹnìkan ò lè dá wa dúró. Báwo bá dọ́wọ́ òkun dúró? Ẹnìkan ò lè dá mi dúró. Bẹ́ẹ̀ ni ẹni gbíṣu ò lè ká kòkó. Ẹni gbílá ò lè ká gbàdo. Ṣíẹ̀ síta. Bẹ́ẹ̀ ni àjọ máa ń la ọjà lọ́ọ̀dù. Tójò bá ń rọ̀ fún olódodo. Ẹjọ́ ẹ̀sẹ̀ ò ní pẹ́ ẹni tá ń palẹ́kún ẹni tó ń jìyà bá mi máa ń pòwe kan pé ẹni eégún lé kó máa rọ́jù bó ṣe ń rárá ayé bẹ́ẹ̀ ní rárá ọ̀run. Àwọn náà Ọlọ́run lòun máa fi kú tọ́ àwọn ọmọ wọn wò. Mo sọ níjẹta ń bí mo ní ẹjẹ́ gbàdúrà lánàá lórí ikú ọmọ. Mo ní ojú ìrìn láti máa gbàdúrà yẹn pé alágbára tó ló máa ní kó rìn lójú ọ̀nà kó já sọmọ́ra rẹ lórúkọ kó pariwo ikú ọmọ. Gbogbo ẹni tó ń gbọ́ mi tó dẹ̀ bá mi sí ọ̀rọ̀ náà ẹ lọ wo prógàmù jẹ́ta. Bẹ́ẹ̀ ká tó máa lọ sórí òkè yẹn mo ní bá a ṣe ń lọ sórí òkè yẹn a máa gbàdúrà yẹn lọ́nà. Òun ni mo ní special prayer lórí òkè yẹn Ọlọ́run ní kí n lọ bẹ̀ yẹn. By that time this time lánàá lásẹ̀ gbọ́ àpáta yẹn. Mo sọ sáyé rẹ ìwọ tó ń gbọ́ mi ó ní bá wọn rí kú ọmọ lórúkọ Jésù. Tó o bá ṣòtítọ́ ni o, tó o mú kànmọ́kàn ni o, tó o ṣòtítọ́ tó o dẹ̀ tẹ̀lé ilẹ̀ Yorùbá ó ní rí kú ọmọ. Àmì rẹ̀ dà máa lọ́ọ̀fọ̀ ẹ̀ máa ṣí ẹ̀ ọ̀rọ̀ rẹ ó ti dé. Bó bá yá ẹ gbàgbọ́ wòlíì kì í níyì ní ìlú ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ ẹ fẹ́ o ẹ kọ̀ o àdàbí tọ́lọ́run ò bá pè mí lókù ó lẹ́ òní mọ tó ń ṣẹlẹ̀ àṣírí ìkọ̀kọ̀ yín máa tú. Àwọn tẹ́ ń pè ní àwọn bàbá lókè ọ̀run sọ pé òun máa jẹ wọ́n níyà. Bẹ́ẹ̀ ni àwọn táwọn wò pé olódodo mà bá ṣebi ni wọ́n. Bẹ́ẹ̀ ni jàre. Ìdùnnàrè rí iyọ̀. Ibo náà fẹ́ sálọ ẹ sọ fún mi jàre. Wọ́n ń pààyàn bí ẹni pẹran, wọn ò rí píríṣì ṣe lórí ẹ̀. Ẹ̀jẹ̀ ń tálẹ̀, wọn ò rí nǹkan kan sọ. Ẹjọ́ ibo náà ti rí wọ̀ Nàìjíríà. Ibo lọ́lọ́run ti sọ fún wọn pé orílẹ̀-èdè kan ni. Bẹ́ẹ̀ ṣe
pọ̀ nínú ọditóríọ̀mù wọn tó wọ́n máa yọ yín ní kọ̀ọ̀kan wọ́n máa fi wọ́n dájọ́ ayé ò ní fi ẹ́ dájọ́ ìwọ tó ń gbọ́ mi ó sàmì mo ní ayé ò ní fi ọ́ dájọ́ Sunday Àjàyí ayé ò ní fi ọ́ dájọ́ Ọláyíwọlá ayé ò ní fi ọ́ dájọ́ o Ibrahim táwẹ̀ ń lọ ayé ò ní fi ọ́ dájọ́ Adésínà Fúnmi Àìsà ayé ò ní fi ọ́ dájọ́. Àwọn ọjọ́ ìsán tó túmọ̀ wọn àánú ṣe rí omi ẹkún gbọ̀n mí torí pé ẹ ó rí gọ́ngọ́. Kejì ó máa bá àsìkò ẹ̀sẹ̀ tó mọ́mì finá jó ara rẹ̀ kó o tó finá jó ọmọ ọlọ́mọ. Don't keep silent. Wọ́n ṣèkàtà wọ́n yí náà borí wọ́n rò pọ́ lọ́rùn mi ò rí wọn. Ibo lọ́lọ́run mi wà, ó wà níbi gbogbo ó sì mọ gbogbo. Faith Nelson Kẹ́hìndé wàá máa rà àánú gbà. Joshua Aládékọ́ ni ayé yín ò ní dàrú. Mọ́mì sí ẹ̀ síta mò ń lọ ní ọ̀rọ̀ náà báyìí. Mo ń gbádùn Émọ̀sì tí ò bá jẹ́ bẹ́ẹ̀ ó yẹ kí n sì stop ẹ̀. Ọmọ ẹnìkejì rẹ ṣubú sínú wàhálà ó wá dúró sí lọ́rùn pé tó o bá rán lẹ́wọ̀n ò ní sinmi olóògbáyé jẹ ta láyé ta lè nìyàn ó mọ̀ pẹ́sàn rẹ̀ ń bọ̀. Èmi á máa sọ fún èèyàn pé Ọlọ́run bínú sí wọn lọ́wọ́lọ́wọ́. Gbogbo májèlé tán fí òkun ó ti dá padà ẹ̀san rẹ̀ ti dé bá wọn báyìí. Gbàngbàn. Gbàngbàn. Ó mà ṣe o. Ó ṣe tẹ̀mí ní mọ́ omi ṣe. Ó lè pẹ́ ó dẹ̀ lè yá ṣùgbọ́n nísinsìnyí náà yóò dé. Bó bá ṣe rere mọ́mì bá gbẹ̀sẹ̀ ẹ̀. Ẹ jẹ́ kí Amos máa palẹ̀ mọ́. A máa pàdé ẹsẹ̀jàre Émọ̀sì ayé rẹ ò ní dàrú arákùnrin ayé ò ní sọ ayé rẹ di rádaràda ògo rẹ á fọhùn káàkiri ayé bó ṣe ń fọhùn ó ò ní làlùwọlẹ̀ ó ṣe jàre Abíọ́dún Amos Rẹ̀mílẹ́kún wàá ṣàṣeyọrí. Ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ ẹ káàbọ̀ mọ́mí ẹ máa da lọ́ọ̀fù bolẹ̀ ẹ máa dà bolẹ̀ ẹ máa yin Ọlọ́run ẹ máa sọ pé ṣeun wíwọ tó máa tẹ up Yorùbá nation God bless Yorùbá nation máa bá mi tẹ ẹ má tí ì pè mí arákùnrin yìí. mo ń ṣe program lọ́wọ́ wàá pè padà mo ń ṣe program lọ́wọ́. Ẹ máa lọ́ọ̀fù ẹ máa láìkí ẹ ẹ máa lọ́ọ̀fù ẹ máa láìkí ẹ báyìí ẹ máa lọ́ọ̀fù ẹ mọ́mì mi tí ì rí lọ́ọ̀fù yẹn ó dìgbà tí mo bá rí kí n tó máa lọ ayérayé Elédùmarè ẹni mímọ́ Ísírẹ́lì àkọ́jú nínú àwọn òkú ẹni tọ́run ògbà tó fayé ṣàpótí ìtìsẹ̀
o ẹni mímọ́ o ẹni mímọ́ o ẹni mímọ́ kan ò sí láyè bí kò ṣe ìwọ ọlọ́run ni ó ní ìṣòdodo wa ó ní bí àkísà ẹlẹ́gbin ó ní tí ìwọ bá ń sàbí ẹ̀ṣẹ̀ ó ní ta ni ò bá dúró kó o máa sí bàbá mi ó máa ṣeun ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ọlọ́run ṣeun ọlọ́run ṣeun fún ilẹ̀ yorùbá fún ààbò yín ìjáde wa ìwọlé wa ó ń pa wá mọ́ èrò wọn ó ń sọ́debe wákàtí wọn ó ń sọ́debe iṣẹ́ ọwọ́ wọn ó sọ́dòfo àṣírí wọn ń tú ẹlẹ́dàá ó ń gbọ̀nà àrà bó ṣe ń wí bẹ́ẹ̀ náà ló ń ṣe bó ṣe ń sọ ọ̀rọ̀ rẹ ò yẹ rí o bàbá mi bó ṣe ń wí ó ń fìdí rẹ̀ múlẹ̀ ọ̀rọ̀ rẹ ò yẹ rí o bàbá mi ayérayé ṣẹ́ Elédùmarè ẹ mà ṣeun àpátápàrà Elédùmarè ohun ńlá tó yagi kédánì lábọ́nì mo gbé ọ̀gá o gbọ́pẹ́ wa gbẹ̀yìn wa 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 fún ọkùnrin gbọ́pẹ́ wa gbẹ̀yìn wa fún obìnrin gbọ́pẹ́ wa gbẹ̀yìn wa fún àwọn ọ̀dọ́ gbọ́pẹ́ wa gbẹ̀yìn wa fún Yorùbá nation lápapọ̀ gbọ́pẹ́ wa gbẹ̀yìn wa fún àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ gbọ́pẹ́ wa gbẹ̀yìn wa gbọ́pẹ́ wa látòrí Sunday Igboho dé ẹni tó kéré jù gbọ́pẹ́ wa gbẹ̀yìn wa gbọ́pẹ́ wa gbẹ̀yìn wa òjòwò ogun òjòwò ọ̀tá òjòwò oṣó òjòwò ẹ̀jẹ̀ òjòwò lẹ́gbóni owó pásítọ̀ ìjà òjò káwa Olúwa ṣé o Olúwa ṣé o Olúwa ṣé o Ọlọ́run ẹ mà ṣeun ẹ mà ṣeun ẹ mà ṣeun ẹ ṣeun bàbá ẹ mà ṣe Jésù ẹ ṣeun Ọlọ́run mi ẹ ṣeun o ẹ ṣé o Elédùmarè ẹ ṣeun ẹ̀yin ni mo júbà ẹ̀yin ni mo foríbalẹ̀ fún ẹ̀yin ni mo ń pè lọ́lọ́run mi nítorí mo júbà yín Ọlọ́run ẹ̀yin nìkan ni mo pè ẹ̀yin ni wòlíì àgbà ẹ̀yin ni bàbá mi àgbà àdìgbà ìlẹ̀kẹ̀ ẹni tí gbogbo ayé ń bọ ẹni tó ń sìn wá olójú ńlá tó ń wo gbogbo ayé ògo 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 mo dá gbogbo ògo àti ọlá padà fún yín Jésù náà agbára wa àmín 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 lórúkọ Jésù mo kí gbogbo èèyàn lẹ́ẹ̀kan sí pé ẹ káàbọ̀ sórí ìkànnì yìí ẹ ò ní sọnù Abíọ́dún Bọ́dúnrìn lórúkọ Jésù ẹ ò rí àánú gbà o gbogbo ògo yín kò ní wọlẹ̀ bọ̀dá Emmanuel ẹ ò tí ì wọlé lórúkọ Jésù ẹ ò rí àánú gbà Fẹ́mi Alibati ayé rẹ ò ní sọnù ẹ ṣé púpọ̀ o mo kí gbogbo ọkùnrin mo kí gbogbo àwọn màmá mi mo kí àwọn bàbá mi nínú Olúwa ẹ ṣeun o ẹ̀yin màmá mi àti gbogbo èèyàn pátá tẹ́ ń fàdúrà ràn mí lọ́wọ́ lórí ìkànnì yìí tẹ́ ẹ̀ dá mi dá Olúwa ẹ mà ṣé o mo dúpẹ́ fún ayé yín o Ọlọ́run yóò máa bùkún fún yín ayé yín ò ní wà empty àwọn tó jẹ́ pé ẹ̀ ń bá mi sí ọ̀rọ̀ yìí kẹ́ ẹ tó rójú mi ń ta kẹ́ ẹ tó rí notification mi ẹ ti wọlé ẹ ti wá gbọ́n tí à ń sọ ẹ ṣeun o Ọlọ́run yóò máa ràn yín lọ́wọ́ kò ní jẹ́ yín nìkan orílẹ̀-èdè yìí ń lọ mọ́mì kò ní ìdádúró hallelujah orílẹ̀-èdè yìí ṣe kíni mọ́mì ó ń lọ bàbá mi ń lọ kò sẹ́ni tó lè dá dúró alágbára ayé kan ò lè dá dúró bàbá mi ń bọ̀ ènìyàn kan ò lè dá dúró ìjọ tí ọ̀wọ́ra òjò bá dágbére lọ́run pó ń bọ̀ nílẹ̀ ló máa délẹ̀ ọjọ́ tí ìràwé bá jábọ́ lára igi ọjọ́ náà ló máa délẹ̀ bàbá Ọlọ́run mi kò sẹ́ni tó lè dá dúró ọwọ́ rúrú omi kò sẹ́ni tó lè dá dúró bí ìjì bá lágbára kò sẹ́ni tó lè dá dúró ibi omi bá forílé ọ̀nà ní fún gbogbo ènìyàn kò sẹ́ni tó lè dá dúró brother mi Adesanya Taiwo ẹ káàbọ̀ sir God bless you sir ẹ kọjọ́ mẹ́ta how was your family over there ẹ káàbọ̀ mo róhùn mú bọ̀ bí a ṣe ń gbàdúrà kiri ìjò ìyá àbí kí la fẹ́ pé mami mi ì tí ì rí mo fẹ́ súre fún èèyàn mẹ́wàá kí n tó wọ lọ bá Akérédolú l'Ákúrẹ́ hallelujah ìwọ tó kọ́kọ́ bá mi tẹ̀ up Yorùbá nation God bless Yorùbá nation mo fẹ́ God bless Yorùbá nation a gbúdọ̀ máa fi ẹnu God bless Yorùbá nation lọ́wọ́lọ́wọ́ báyìí ìtí mo fẹ́ nìyẹn God bless Yorùbá nation mo fẹ́ èèyàn mẹ́wàá péré kí n tó máa lọ ẹ máa bá mi lọ sí YouTube channel mi ẹ lọ máa subscribe síbẹ̀ o tẹ́ ẹ bá fẹ́ràn mi lóòótọ́ tẹ́ ẹ fẹ́ jẹ́ ká máa pa ètò yìí rẹ́ lórí Facebook tẹ́ ẹ fẹ́ jẹ́ kó di gbére irùngbọ̀n wèrè ẹ lọ sórí YouTube yẹn ẹ lọ torí pé kẹ́ ẹ lè máa yàn jẹ́ remembrance ó lè dọ̀là ń sìn kọ́lọ́run ní kó mẹ́mí rẹ wá àwa kọ́ la lẹ̀mí wa ṣùgbọ́n ó lè máa rí wò
Facebook ò ní lè parẹ́. Àwọn tí fọwọ́ wọn mọ́ oògùn èkútélé jẹ gbogbo program wọn tá ti ṣe lórí Facebook ni wọ́n ti lọ ń blọ́ọ̀kì wọn ò fẹ́ jẹ́ kán ṣùgbọ́n nínú ilé kan ti bá wa sí YouTube pé ká máa lọ bẹ̀ Ọmọọba Bíọ́dún Grace Chapel ó ti tán Ọmọọba Bíọ́dún Grace Chapel ó tán ló bá mi subscribe síbẹ̀ lórúkọ Jésù wàhálà àánúgbà. Ọ̀rọ̀ rẹ̀ mi tí ì rí àwọn tí ẹ ti rí ó dàbí pé wọ́n ti tú ẹ má bínú wọ́n ti tún flag wa ní àtẹ̀tẹ̀ rí àwọn tó ti tún pé God bless Yorùbá nation ẹ jẹ́ máa súre mo ti rí àwọn èèyàn kan báyìí Ọlárẹ̀wájú David lórúkọ Jésù ìpín rẹ ò ní gbàbọ̀dẹ̀ gbogbo ibi tó o bá dé láyé wàá gòkè àṣeyọrí gbọ́ látẹ̀lé lọ kò ní rẹ̀ ọ́ Adétúkàsí àánú Ọlọ́run á bá yín gbé mà ẹ ò ní sọnù ayé ò ní fọmọ pa yín lẹ́kùn gbogbo ibi tẹ́ ẹ bá dé ẹ rọ́nà àbáyọ Abọ́sẹ̀dé ìmísí Olúwa Ọlọ́run kó mí sí ilé rẹ gbogbo ohun tí o bá dọ́wọ́lé láyé wàá rọ́nà àbáyọ gbọ́ ẹni tó bá bínú sí ọ Yorùbá ní ijọ́ tí ìgbín bá fẹnu kan yọ ọjọ́ náà ní lọ́run alákejì látẹ̀ni ẹni tó bá bínú sí ìpín rẹ kó máa rìn sùn lọ́run dè ọ́ owó labí tó bá lè ṣe gbọ́ ayé rẹ ò ní dàrú iṣẹ́ ọwọ́ rẹ ò ní dàrú ọ̀nà rẹ ò ní dàrú o wàá rọ́nà àbáyọ Àjàyí Kẹ́mi wàá gòkè àgbà ayé ò ní kẹ́ ọ wálẹ̀ ogun ọ̀run kan kẹ́ ọ Adésànyà Táíwò ẹ̀rọ́nà lọ́sà ẹ ò ní kú fọ́tayọ̀ Sunday Clement ayé yín ò ní dàrú òkìkí ayọ̀ Jésù ayé yín ò ní wọlẹ̀ òkìkí yẹn ó yẹ kó lọ la ayé já ohun yín ò ní wọ mi o mo ní òun ò ní wọ mi God bless you United States of Oòduà ẹ ṣé mà I like that statement Ọlọ́run yóò sọ yín di ńlá mà Bíbélì ní ká gbọ́ kékeré kó má ṣe bẹ̀rù ní pé dídùn mi lẹ́mi ó fi sọ yín ńlá òkìkí Olúwa sọ ẹ́ di ńlá Jùmọ̀kẹ́ Matthew ó ti rógolù ayé ò ní gbogbo ẹ o ò ní wọlẹ̀ bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ sọ Jésù náà Abrahamu Adégbóyè ayé ò ní pa yín o ẹ ní dírí dáradára Kasimu Adékúnlé ẹ ṣé púpọ̀ ẹ ra ànúgbà ayé rẹ ò ní dàrú Àṣìṣì Abíoyè ayé rẹ ò ní dàrú o ẹ rógolù bẹ́ẹ̀ lẹ̀mí mímọ́ wí bẹ́ẹ̀ lógun ọ̀run sọ Jésù náà agbára wa Kasimu ògo rẹ̀ á fọhùn ẹ ṣé o ẹ jẹ́ máa lọ sínú ọ̀rọ̀ náà Àsàmú Ìsíkẹ́lì ẹ ra ànúgbà ayé ò ní pa yín Ògbénga ó mà ní sọnù Bùsí káàbọ̀ mo ti bèrè ẹ̀ lórúkọ Jésù wàá ra ànúgbà o Ibrahim Adésínà ayé rẹ̀ ò ní dàrú Tèmítọ́pẹ́ Ẹniọlá ó ti rógolù àmì ni ẹ máa ṣe Láìdé ẹ rógolù bẹ́ẹ̀ lógun ọ̀run sọ o Jésù náà agbára wa àmín àmín. Mọ́mì ẹ káàbọ̀ sórí ètò náà. Mo kí yín pé ẹ káàbọ̀ sílùú Èkó Búkì má jẹ́ kó dùn mí káàbọ̀ o ẹ káàbọ̀ sà. Akérédolú pẹ̀lẹ́ o bọ̀dá onírùngbọ̀n funfun Dao Market ẹ kúrò lẹ́sà ṣé dáadáa lẹ́wà Aláàjà Táíwò ayé ò ní pa ayé o ẹ ṣé káàbọ̀ mọ́. ṣé ẹ rí òṣèkàtàn yìí dẹ́borí ó ní báyé ò rí òun ọ̀rẹ́ ń wù ọ́ nítorí pé ìwọ lè sọ pé ká máa fìyà jẹ àwọn ẹgbẹ́ òkùnkùn ṣe bẹ́yìn ni Àjàlá tá nà ẹ̀yin ni Akérédolú ìwọ ni nígbà tí mímí kò wà ń bẹ̀ àwọn ẹgbẹ́ òkùnkùn wo ló lò àwọn tó lò tó fi kàmpéènì
ìbọn tó kó fún wọn dà ǹjẹ́ o gbà lọ́wọ́ wọn. àwọn ọmọ Ọ̀wọ̀ ẹgbẹ́ àbí are you not from Ọ̀wọ̀? àwọn ọmọ Ọ̀wọ̀ tá ṣiṣẹ́ fún ẹ, àwọn ọmọ ọlọ́mọ tó fi rúgbó, àwọn ló máa kóbọn fún owó tó promise wọn, olóòmà fún wọn táwọn yẹn bẹ̀rẹ̀ sí fìbọn jalè. wọ́n wá lè bọ́ sórí rédíò lánàá nílùú Oǹdó kó ní wàá fìyà jẹ gbogbo àwọn ẹgbẹ́ òkùnkùn. àwọn tí ibi tí ó tẹ̀ ti wá pọ̀ jù Ọ̀wọ̀ ni o, 419 olè ẹgbẹ́ òkùnkùn ṣe tí ó tó sọ́wọ́. ẹ wá ń jà, ẹ wá sọ ìlú Oǹdó di ìlú jàgídíjàgan, ìlú sunshine, níbi tí ìmọ́lẹ̀ ti mọ́ wá, níbi tí oòrùn àti ìmọ́lẹ̀ ti tàn, ibi tí òkùnkùn kò yẹ kó borí ẹ̀. ó wá sọ ìlú Oǹdó di ìlú ajínigbé. ìtò practice fún wọn ni ọbẹ̀ tó ṣe é lẹ̀ ló ń jẹ. wọn náà sọ ó ní owó ẹ ló gbé ẹ wọlé. What do you expect? iṣẹ́ ò ṣe, iṣẹ́ ò fílẹ̀ fáwọn ọmọ yẹn kán ṣiṣẹ́. ọmọ tí àtìyàwó ẹ lẹ́yìn kó kọ́ńtrátì fún. ẹlẹgbẹ́ òkùnkùn wá pọ̀. ìlú bíi tí Boko Haram gan ti ń jà kò tó security tó wà lójú ọ̀nà lọ sí ìlú Oǹdó. tó o bá ti dé Ajébándélé, ilé mẹ́wàá mẹ́wàá, ilé mẹ́wàá mẹ́wàá, gbogbo driver tó ń mú lóòdù látẹ̀kọ́ $200 òun làwọn ọlọ́pàá tó wà lójú ọ̀nà ń gbà. 200, 500 wọ́n máa rí nǹkan gbà lọ́wọ́ ẹ̀. ẹ wá bílọ̀kì ọ̀nà. ṣé nígbà tí mímí kò wà ń bẹ̀ ṣé bọ́ ṣe nìyẹn? ìyá Ṣílò ayé ò ní pa yín o. happy birthday ma, mo ti ń kí yín lógún, mo ń kí yín lọ́gbọ̀n. ẹ̀ẹ́dẹ̀ tí sẹ́ndì kan birthday mi. ìyá Ṣílò kéèkì birthday mi dà, account number mi máa sẹ́ndì ẹ̀ 50,000 lówó birthday. ẹ̀yin lẹ́ máa fún mi ní kẹfà ọlọ́pàá lè mi, a máa fọlọ́pàá nìkan ni ìyá Ṣílò. mo dẹ̀ ti pray fún yín lórí òkè lánàá, ní orí òkè ìlú Odò mo lọ lánàá lọ gbàdúrà. Olífì ni mo gùn lánàá. Any on the way màá send account mi ni, it's not on the way ma, I will send my account. mo mà pé tí mi bèrè owó lọ́wọ́ gbogbo yẹn máa bèrè owó lọ́wọ́ wòlíì mi, wòlíì àgbáyé lẹ̀ wò yẹn o. ẹni tọ́lọ́run ń lò lọ́wọ́lọ́wọ́, tọ́lọ́run ń gbà fún lọ́wọ́lọ́wọ́. Makudi Badalia Kasanda, ọlọ́run Orímọládé o, ọmọ atúmọ̀ làṣẹ, àgbàlagbà arọ tí ń bẹ lórí ìjókòó tí gbogbo ayé ń tẹríba fún, tí ń pẹ lẹ́sẹ̀ méjì ránníṣẹ́ ọlọ́run àwọn ọlọ́run. Màyíkú Badalia Kasanda, ọlọ́run agbóyì gbọ́ ti Jésù mọ́ gbóyìnbó, ọlọ́run ìwà mímọ́, ọlọ́run Orímọládé mo ṣèbàrẹ́, mẹ̀táyà mi mo ṣèbàrẹ́, ọmọ Tọ́lágbé mo ṣèbàrẹ́. ṣẹ̀kẹ̀rẹ̀ mi dá o, ṣẹ̀kẹ̀rẹ̀ mi dá o, mo fẹ́ ṣe èrè ọmọ Tọ́lágbé. ṣẹ̀kẹ̀rẹ̀ mi dá o, ṣẹ̀kẹ̀rẹ̀ mi dá o, mo fẹ́ ṣe èrè ọmọ Tọ́lágbé. ìyá Ṣílò ó gbóhùn ẹ̀mí yẹn ni, ó ní àkùkọ ẹ̀mí ń kọ́ lókè, ó ń kọ́ lókè, ó ń kọ́ nísàlẹ̀, àkùkọ ẹ̀mí ń kọ́ lókè. ó ní wàá bí ká bá dàlí àtàsà àdàyẹ kémùdí àtàyàmá, màdínkù bá dàlí àtàsà àtàmùkùdí àtàlíyàmá. ẹ̀lì rọlá ẹ̀rí dé o, mo dìde. ta ló sọ pé ẹ̀rí ò sí mọ́? ó ta ló wí pé
ta ló sọ wípé ẹ̀rí òṣì mọ́ o ẹ̀rí ìwà mímọ́ ẹ̀rí orí Ìgbòho ẹ̀rí Ọlọ́run agbọ́ ti Jésù má gbọ́ ìbò ọ̀rọ̀ ẹ̀rí ìwà mímọ́ màtálíkù búdi aládádálí àkàṣà àdàdélì yìí àkàmọ́ búdi adálẹ́ àsàtáyà ẹ̀mí o ẹ wo ẹ jẹ́ sọ́bẹ̀ ẹ má jẹ́ kí yasílẹ̀ ó tì mí lọ hallelujah. God bless you ma ẹ̀mí yẹn á ṣe púpọ̀ láyé. I love you mommy, God bless you. Ìyá mi ibi tí mò ń sọ rèé o bàbá tó ń gbọ́ mi Akérédolú ṣe bó ṣe wù àwọn tó kóbọn tó kàdá fún ǹjẹ́ gbogbo rẹ̀ ló máa gbà padà ìta fi sọ wípé ẹ jẹ́ ká ní ìbẹ̀rù Ọlọ́run nìyẹn ẹ jẹ́ ká dá ilẹ̀ Yorùbá nation ẹ jẹ́ ó gbòmìnira ẹbí a ní kẹ́ ẹ lọ ṣiṣẹ́ fún wa ni ṣèbẹ́ ẹlẹ́ẹ̀fẹ́ sílẹ̀ bàbá yín ni ṣùgbọ́n àwọn ọmọ tẹ́ ẹ rán níṣẹ́ tòde wọ́n wá ń para wọn sí àwọn ẹgbẹ́ ẹyẹ ẹgbẹ́ àáké ẹgbẹ́ ilé wọ́n wá ń gbìnàyà bẹ́ẹ̀ sì ni ìwọ ló ní gbogbo wọn. ìwọ ló ṣe kí ni o ìwọ ló ní gbogbo wọn ọwọ́ rẹ̀ wá ká wọn mọ́ báyìí ogun tí Fúlàní là ń jà lọ́wọ́ tógun ajínigbé gba Oǹdó kan ogun ajínigbé là ń parí lọ́wọ́ ogun àwọn kóòtù àwọn ẹgbẹ́ òkùnkùn ló tún gba Oǹdó kan pàápàá jùlọ ìlú Ọ̀wọ̀ ó mà ṣe o ìlú tí gómìnà ti jáde àjẹké lánàá ẹ ò wá mọ̀ pé ọmọ kú lẹ́ni ṣé gbogbo òye ò mọ̀ pé àjẹ tó ké lánàá òun ló pọ̀ ọmọ jẹ ni ìwọ náà ló kóbọ fún wọn ìwọ ló rẹwà fún wọn ìwọ ló rẹta fún wọn. ìwọ ń lórí iṣẹ́ tiwọn ẹ ṣe wàá sọ pé ẹ máa fìyà tó nípọn jẹ wọn ṣé látọjọ́ tó fi ń fẹ̀jẹ̀ èèyàn wẹ́lẹ̀ ó sì yá ọ. wá bọ́ sórí rédíò tán 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 location 419 kò ní dáa fún yín sà ní ìtọ́ pé kò ní dáa ṣẹ̀wọ̀n fún yín o kò rí yín burú sà torí pé mi ò bá má dá ẹ lóhùn ó láwọn kan ona bọ́ sórí online àbí lórí social media they are selling jargons bójá wà là ń ṣe jargon bóyá ìwọ ló ń ṣe jargon orí ẹ pẹ́tẹ́ kí bí ẹni rúgbà wàrà yẹn wàá mọ bó ṣe ń lọ adìyẹ ló ń bá ẹ tàn kí mo pè òkété máa bá ẹ wà sẹ́yìn ṣebí wọ́n ní ìlú tó ń tò ọmọ àlebẹ̀ ní òdàgbà wọ́n wá láti bà Oǹdó jẹ́ ni ó jẹ́wọ́ oṣù owó òṣìṣẹ́ òṣè san owó àwọn tíṣà òṣè san gbogbo ẹ̀dín rádaràda ibo lórí náà ká tọ̀ka sí orí ọ̀nà Oǹdó sọ̀rẹ̀ oní federal road ni but o lè ṣe bíríìjì tó máa fi kówó jọ sọ́rẹ̀ nígbà campaign láti oríta Òjó dé Ọ̀kà ké ìṣẹ̀lẹ̀ èyí mímí kò ṣe náà tàpọ̀ ẹ̀ mọ̀ rí bẹ́ẹ̀ wéèdè gbéhùn lọ Ifẹ̀ ròdù títí dé Ifẹ̀ ẹ̀ máa dún ẹ̀ dé kò gbọ́ èdùn rẹ̀ ayé ẹ̀ pa ò. gbogbo ìwà jákujàku ẹ̀yin gómìnà ibi àfi ó lè tó bá lọ ọ̀nà rẹ̀ tó bá kù díẹ̀ tó wọ rẹ̀ wàá rí ulí yìí wọn la kọ́kọ́ nà inú gbẹ́ńbẹ̀ ṣé èké ìgbé àgbébẹ̀ yìí
àbẹ́ranko kí ló dé tẹ́ ẹ̀ ní làákàyè náà ẹ̀yin ẹ̀dẹ̀ odidi ó dẹ̀ di níwọ̀ sàn lọ́ọ̀yà dẹ̀ ní ẹ́ o. ẹ wá ní social media wọn kà máa ṣe kíní kan tí ò bá jẹ́ pé ọpẹ́lọpẹ́ agbára sí social media ní ṣé ẹ fẹ́ yí padà ní ṣèbẹ́ bá máa pa wá bí ẹni pẹ́ná ní orí yín burú sà pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn. mo ti sọ síwájú mo ní ká má gbọ́kànlé ẹ torí ọlọ̀tẹ̀ ni ẹ olè sí ni ẹ pẹ̀lú. ṣé o lè jáde sí kó o sọ fún wa oyè ilé tó o ní sí Jẹ́ríkò nìbàdàn èyí tọ́mọ ẹ̀ ṣe rà recently ó mọ̀ wá mẹ́ wíkóróǹdó wìlàkàmúrù ní Ìbàdàn wíwèé fi ayé ẹ ti ta pò ẹ̀ńtóróǹdó kó wíkólọ́ lẹ̀ Ọ̀yọ́ a máa fi ilẹ̀ Ọ̀yọ́ Yorùbá ní sanni dédédé yìí o bọ̀ tó yẹ lórí bẹ́ẹ̀ ẹ yẹ lórí bẹ́ẹ̀ o dẹ́n wá gbìnà yá wo fùbé kọ́ọ̀tì wo fùbé kọ́ọ̀tì kí ìṣẹ̀lẹ̀ èdè ṣùlù náà kì í ṣe ìlú iná làwa náà dàgbà sí ni. ìwà tẹ́ ń wù yìí tẹ́ bá dẹ̀ wá lọ sílùú òkè òkun tẹ́ ẹ fẹ́ sign petition yín ẹ máa ní kò sí tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà nílẹ̀ yìí ilẹ̀ wa yìí ẹ là ń gbé successfully ẹgbẹ́ ìyẹn olóyìnbó ṣé ìlú fararọ báyìí ìlú ò fararọ ẹni wá lára ẹ̀dẹ̀ lẹ́ẹ̀ ṣèjọba lé wa lórí ìjọba òfò lẹ́sẹ̀ máàmí Mátúndé káàbọ̀ mọ̀ mo ti ń bèrè yín máàmí ayé ò ní pa yóò ẹ ò ní sọmọnù àǹtí Búkì kọ́ o lórúkọ Jésù wọn ò ní rí kú ọmọ o. gbogbo ìwà ọ̀nìkànjọ pọ́tẹ̀ ń wù ẹ máa ní ilẹ̀ kan federal road ẹ ní túnṣe ṣùgbọ́n ẹ lè jí owó federal kó ó mà ṣe o. Ìyábọ̀dé fàgbóhùn mi ayé ò ní pa ilé kó ibi tá à ń lọ a ò tí ì má bẹ̀ ilẹ̀ tá a fẹ́ tẹ̀ a ò tí ì tẹ̀ rí. bẹ́ẹ̀ ni kò fọ́rárọ̀ bẹ́ẹ̀ ni Bọ́lájí olè ní gbogbo wọn àpèdà olè la ló ń fẹ́wọ́ olè ló lè ń jẹ́ ìjọba mùjẹmùjẹ nítorí pé tá a bá wo ìrìn àjò tá a rìn lórílẹ̀‐èdè location 419 ìlú tó burú tó kùnà jáì ni ìlú tá a ní wàrà tá a ní àlùmọ́nì lóríṣiríṣi ṣùgbọ́n wọ́n ń pa irọ́ fún wa ọ̀bọ ń gbọ́bọ̀ pọ̀n eégún aláré ẹ máa wo tó máa gbẹ̀yìn wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí
èmi ti kéde àfi tọ́lọ́run ò bá rán mi lókun. Mo dẹ̀ gbé bíbélì mo fi ré lọ́jọ́ náà. Mo ní Ọlọ́run sọ pé òun fẹ́ la ilẹ̀ yìí kọjá. Àwọn tó kọ̀ tí wọn ò sòtítọ́ a máa bẹ̀rẹ̀ sí ń pa wọ́n lọ́mọ. Mi ní sọ pé Ọlọ́run ò sọ. Mi sì fi yọ èèyàn. Mi fọ̀rọ̀ yan ọ̀yàn rárá. Ìtọ́lọ́run mi fẹ́ ṣe ni mò ń sọ. Àdàbí tí ò bá sọ bẹ́ẹ̀ òun ló kù. Ṣùgbọ́n tí mo bá gbé bíbélì tí mo bá fẹ̀gùn inú rẹ̀ rèé fi àmì ré tí mo kéde rẹ̀ sí gbogbo ayé ó kù Ọlọ́run àtẹ̀yìn náà. Ẹ̀yin gómìnà ẹ máa múra o. Mo sọ lọ́jọ́ náà mo ní ikú tó pojúgbà ẹni òwe ló ń pa fún ni. Mo jáde torí ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run. Mo ní kí ló dé tẹ́ burú tẹ́ bògìrì. Mo ní ìjọba Ọlọ́run kù dẹ̀dẹ̀ yí padà. Mo ní torí pé a ó san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ti rí. Mo ní ìjọba Ọlọ́run kù sí dẹ̀dẹ̀ fún yín. Ọlọ́run ló fẹ́ gbẹ̀san lára yín. Tẹ́ bá sùn over to you. Tẹ́ bá jí over to you. Tẹ́ bá rìn over to you. But ẹ ti kúrò lọ́wọ́ ọmọdé àgbékọ́rùn roko. Ẹ mọye oúnjẹ tí ẹ ń rà. Nígbà dáná náì dáná títì sísì dáná kọ́bọ̀ dáná eléwé dáná $1 dáná $2. How much is it? Ẹ̀yin lọ́balọ́ba ẹ má sùn o. Ẹ̀san tí yín náà ń bọ̀. Mo play ẹ̀ níjẹta. Mo ní ẹ̀san rẹ kò gbóògùn ẹ̀san ake o. Baálẹ̀. Ẹ̀yin rò pé kẹ́ ẹ máa ṣe yes 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 òkú ọmọ ọlọ́mọ. Ẹ̀yin lè máa gbàdúà kí èdè wa ó má yẹra wa. Ṣùgbọ́n ẹ wá wò gbàgbé pé Ọlọ́run ò rí yín. Bẹ́ẹ̀ yín ṣe máa ń pè bẹ́ẹ̀ làwa náà máa ń pè. Bá a ṣe ń pè o bẹ́ẹ̀ náà ló ń jẹ́. Bí mo ṣe ń pè o bẹ́ẹ̀ ló ń jẹ́. Ó ní ẹni tó bá fi ẹ̀mí rẹ̀ lélẹ̀ fún mi èmi á máa. Bẹ́ẹ̀ ni ó kànlẹ̀kùn ó ṣe jàre Ibrahim. Kò sí ẹni tí ó fẹ́ Ọlọ́run tó gba mẹ̀kúnnù kúrò lọ́wọ́ ìyà tọ́lọ́run kì í ràn lọ́wọ́. Àmì òkìkí ayọ̀ Jésù. Unstoppable. Ìyá kan béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi oṣù kẹta rèé. Ó ní àwọn bàbá wọn yẹn ó ní kí ló dé tí wọn ò jí sí ọ̀rọ̀ Ọlọ́run. Mo wá dá wọn lóhùn. Mo ní wọ́n máa. Mo ní ṣùgbọ́n wọ́n kùnà láti ṣòtítọ́. Mo ní bí Ọlọ́run sọ fún mi pé a ó ṣe ọkàn wọn lé bíi ti Fáráò kó ń ba lè jẹ ìyà wọn tí wọ́n ṣẹ́ wọn lára wọn. You call it easy for someone to leave your location and start shouting every day that God say this, God say that, God say this, and you think you are enjoying. O wá rò pé Ọlọ́run ò ní revenge. Gbogbo wa bákan náà la rí níwájú Ọlọ́run. Yes o tásìkò bá tó kò síbi tí gbogbo ayé lọ. A ò lè sá lọ́wọ́ ẹ̀ mami. Ó dàbí ìnàkíni kọ́ máa darí ọmọ èèyàn wa ló fẹ́ sáré bíi pépà la ṣe rí lọ́wọ́ ẹ̀.
ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró. Ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró. Mo ní ìbàjẹ́ ènìyàn kò mà dáṣẹ́ Olúwa dúró. Ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró. Ẹ̀yin ẹlẹgbẹ́ mo ní báyé bá tilẹ̀ bú mi, bàbá pè mí láfọ́jú ṣùgbọ́n tọ́lọ́run bá ti fẹ́ràn mi ò mo dúpẹ́. Ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró. Ọlọ́run ń lò mí, ó ń gbẹ́nu mi sọ̀rọ̀ fọ́mọ aráyé ṣùgbọ́n ọmọ aráyé kùnà wọn ò fẹ́ gbọ́. Elédùmarè o, bàbá mi tí ń bẹ lókè ọ̀run wo gbogbo wa. Ó ń wò mí o, ó ń wò ọ́ o, yóò ṣe ìdájọ́ gbogbo wa lọ́jọ́ kan. Ó ní èrè mi ń bẹ pẹ̀lú mi, a ó san fún olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ti rí. Ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró. Báyé bá pè mí lójú dúdú tó pè mí lójú fífọ́, Ọlọ́run kò mà dáṣẹ́ Olúwa dúró. Ọ̀pọ̀ ni wòlíì tí ó ríran ṣùgbọ́n tí wọ́n ń jíṣẹ́ Elédùmarè tọkàntọkàn wọn. Àwọn tí ẹ rí èyí tí ẹ ń forí balẹ̀ fún tí ẹ gbàgbé Ọlọ́run ìṣẹ̀dá yín, Ọlọ́run ń béèrè ẹ̀san wọn. Ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró. Ìbàjẹ́ ènìyàn kò mà dáṣẹ́ Olúwa dúró. Wọ́n ti pa wá sọ̀rọ̀ nípa ilẹ̀ Yorùbá pé ọ̀tá wa ni wá. Ṣùgbọ́n Ọlọ́run mi lòún dé, ta ni ó dáwọ́ bàbá mi dúró? Ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró. Mo ní ìbàjẹ́ ènìyàn kò mà dáṣẹ́ Olúwa dúró. Ọ̀pọ̀ wòlíì máa ń bẹ níta, ọ̀pọ̀ ìránṣẹ́ ń bẹ níta. Àwọn tí ẹ ń wò jàǹkàjàǹkà yẹn, Ọlọ́run mi ò mọ̀ wọ́n rí. Ọlọ́run mi ti gbójú kúrò lára wọn. Ó ní èmi ò fẹ́ kú ẹlẹ́ṣẹ̀ o, àfi kó ronú pé ìwà dání. Mo ń pè yín wálé, ẹ tètè wá bẹ Ẹlẹ́dàá yín sọ̀rọ̀ kẹ́ sọ̀rọ̀ sókè o pé ilẹ̀ ń jẹ wá, ayé ń jẹ wá máyé. Àwọn Fúlàní máa ń pa wá lọ́mọ. Àwọn Fúlàní ṣe wá bó ṣe wù wọ́n. Wọ́n ń gbìnàyà, wọn ò fìyà jẹ wá fún gbogbo. Ìbàjẹ́ ènìyàn kò mà dáṣẹ́ Olúwa dúró. Ará mi gbogbo, ẹ wá tẹ́tí ẹ wá gbọ́ o. Gbogbo ìránṣẹ́ Ọlọ́run jàǹkàjàǹkàn, gbogbo wọn ni wọ́n ti fọwọ́ síwèé. Wọ́n ní wọn ò lọ́bì kankan. Wọ́n ní ilẹ̀ Nàìjíríà tẹ́ wọn lọ́rùn láti máa kówó jẹ. Ṣùgbọ́n Ọlọ́run sọ wípé màá gbẹ̀san mi lára wọn. A ó gbẹ̀san ẹni tí a pọ́kọ rẹ̀ lára wọn. A ó gbẹ̀san ẹni tí a pọ́mọ rẹ̀ lára wọn. A ó gbẹ̀san ẹni tí a paya rẹ̀ lára wọn. Ìbàjẹ́ ènìyàn kò dáṣẹ́ Olúwa dúró. Ayé ẹ má mà bú wa mọ́, ayé ẹ má mà sọ̀rọ̀ sí wa. Wọ́n ṣe fẹ́ bẹ̀rẹ̀ ni, a ò tí ì bẹ̀rẹ̀. Dádì, àṣẹ mẹ́yẹ bọ̀ lápò ni, mo ní Ọlọ́run mi ò tí ì bẹ̀rẹ̀. Túgbọ́ eléyìí, bàbá mi ò ti dé, Elédùmarè ti dé. Ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ ní ilẹ̀ Íjíbítì lọ́jọ́ yẹn, ẹ tẹ́tí ẹ wá gbọ́. Bàbá mi ti ń jó lórí pápá, ó fi iná jó koríko òjò. Ó wá wo Mósè akálòlò yẹn, ó ní kó lọ gbá ilẹ̀ mi. Ó rán sí Fáráò alágídí ọba bíi Yàràdúà àbí ọba bíi Buhari, ọba bí àwọn alágbára ojú yọbọ wà ń bẹ. Irú ọba kan ló fẹ́ jẹ́. Irú Sanwó-Olú ọba kéékèèké ni wọ́n o. Irú Mákindé ṣòun náà wà ní ibẹ̀ dandan. Irú Akérédolú onírùngbọ̀n funfun òun náà wà ní ibẹ̀ jàre. Oyin kí lẹ ń pè é? Oyin kóyin, oyin tí ò máa dùn wáyé ènìyàn. Òun náà wà ní ibẹ̀. Ọmọ Ifá Yẹmí, ẹni tẹ́ pé ń jà lọ́wọ́lọ́wọ́, ìyàwó rẹ̀ ló mọ Ọlọ́run. Òun náà wà ní ibẹ̀. Gbogbo pásítọ̀ jàǹkàjàǹkàn, ẹ̀san ti dé o, ẹ wá re ẹ̀san.
èmi á máa sọ fún yín ojú ti babaláwo tọmọ rẹ̀ kú lọ́sàn gangan ṣéwé ni òrí já abégbò ni òrí wà. pásítọ̀ èmi ò fi kú ìyọ̀ yín nítorí pé ikú tó ń pojú gba ẹni òwe ló ń pa fúnni. ẹ jí kánkán lójú oorun ẹ dákun ẹ má má súnmọ́ o ọlọ́run mi ti dé. gbogbo yín lẹ rántí ìtàn Élì àbí ẹ ti gbàgbé ni tọmọ rẹ̀ ń hùwà kò wà nínú bíbélì apá lọ́mọ atúpọ̀ fúnra ara rẹ̀ ìyàwó ọmọ rẹ̀ bímọ lẹ́sẹ̀kẹsẹ̀ alágídí ọba. yóò kàn mí yóò kàn ọ́ yóò kàn gbogbo wa lásà àti ṣètà ti kùnà ìjọba ọlọ́run. nítorí pé ẹ lè lọ ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láìdẹ̀là ẹ̀yin mọ òtítọ́ ẹ kọ̀ láti sòtítọ́. èrò tó ń lọ sí kalẹ̀ ẹ bá mi kí Mòrín ọmọ Bádéjọ ẹ kí Mòrín fún mi ọmọ Bádéjọ ẹni kó máma mi kàn Elédùmarè ń bẹ lẹ́yìn rẹ̀ bí akọni ẹlẹ́rù ẹ kí Bádéjọ fún mi. lóòótọ́ kò sí mo sọ lọ́jọ́ yẹn lórí program mo ní kò sí bí ènìyàn ṣe wà gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara kó má ní ẹlẹ́ran ara ṣùgbọ́n tí èèyàn bá wà tó bá dúró lórí òtítọ́ mọ́mì òtítọ́ yóò sọ ọ́ dòmìnira. I mentioned the fault of ibi tí Bádéjọ tó ṣe Bádéjọ kí ló ń pè é Mòrín Bádéjọ ibi tóun náà gbà ṣubú mo sọ fún yín. I have evidence I love you with me here o èmi ò gbóyìnbó o. bú mi kí n bú ẹ náà kájọ máa mèé bú ara wa kó o tó bú mi o mo búra mi fún ọ. àwa ò gbowó kẹ́tẹ́kẹ́tẹ́ ta ni mo gbé ọmọ àgùntàn tán ni mo gbà o àbí èmi ò sí nínú wọn àwọn tí wọ́n ń gba ìyàwó oníyàwó àwa ò sí nínú pásítọ̀ tó ń kàmpù ìyàwó oníyàwó mọ́nú ibì kan adúró gálánsá ọlọ́run ló pè mí mo dẹ̀ jíṣẹ́ fọlọ́run ó rán mi mò ń jẹ́ fún gbogbo ayé ẹ dákun ẹ sọ̀pọ́tì Yorùbá nation mọ́mì bàbá tó ń gbọ́ mi máa tẹ̀ báyìí mo ń wé èèyàn mẹ́ta àkọ́kọ́ rẹ̀ dà mo fẹ́ súre àṣẹmọ́jẹ̀mú orí òkè Olífì ó fẹ́ jáde bí àrá sí ọ ó yá ẹni ẹ̀rọ tó máa kọ́kọ́ tẹ Yorùbá nation pé God bless Yorùbá nation. Masete bolia katalia kutali motali kasedewa. Hey, mo ti kọ́ ni ẹ mo ní gọ̀ǹgọ̀ aṣọ o òkìkí akàn gọ̀ǹgọ̀ aṣọ o òkìkí akàn ẹ̀mí mímọ́ máa jà fún wa gbogbo yìí á mà o. gbọ́ bí ẹ ṣe tẹ̀ ẹ́ tálẹ́ nìyẹn náà tó kọ́kọ́ tẹ ọ̀rọ̀ yẹn jáde Victoria ayé ò ní gbá ẹ wọlẹ̀ àlùbalẹ̀ báyìí là ń lu ìlú àgìdìgbò mọ́lẹ̀ gbọ́ ọ̀pá méjì báyìí la fi ń lu alágídí ìlú ó ń sì lọ́ba ìlú gúdúgúdú ni wọ́n ń pè é ọ̀tá rẹ lẹ́ni lórúkọ Jésù kó gba kùmọ̀ Elédùmarè Kádíjàtì lórúkọ Jésù ayé ò ní gbá ẹ wọlé o gbá bá a bá la gbogbo tá a dojú ẹ̀ bolẹ̀ kò ní dún láyé mọ́ ẹni tó bá lóun fẹ́ pògo rẹ lórúkọ Jésù Olúwa kó ṣe lóhùn pa tààrọ́ tó wà bẹ́ẹ̀ Abrahamu Adésínà torí pé orí tẹ̀ ẹ́ God bless Yorùbá nation látẹ̀ní lọ Ọlọ́run kó bùkún ìdílé rẹ Adùnnídayọ̀ ayé rẹ ò ní wọ̀kùkù ó ní sọmọnù gbá ẹkún àdásùn ẹkún àdárìn ẹkún tá a fi ń fàṣọyà mọ́ra ẹni lọ́rùn lórí ọmọ lórí nǹkan ìní rẹ lórúkọ Jésù ò ní bá wọn sún ìwọ wo ló ń tẹ lọ́ọ̀fù ń bẹ̀ yẹn jẹ́ tó o bá fẹ́ tẹ lọ́ọ̀fù jẹ́ máa rí lọ́ọ̀fù ẹ̀ mú dẹ̀ máa ṣàdúrà fún ẹ bí mo ṣe ń lórúkọ rẹ yẹmí àyìn ayé rẹ ò ní wọ̀kùkù ìwọ tó wà lábẹ́ orúkọ yẹn gbogbo ibi tó o bá dé láyé ògo rẹ̀ afọ̀hún arásẹ̀ sáìn ayé ò ní gbá yín wọlé o ti ráìsì o dẹ̀ ti ṣáìn bẹ́ẹ̀ ni kò lọ láyé já ta ló wà mẹ́ máa mi Tóyìn ayé ò ní gbá yín wọlé ẹ ò ní tọrọ jẹ ẹ̀mí gúngùn mo bì fún yín o gbọ́ bí àpáta ò bá ṣe sí nìdí bí Ọlọ́run bá máa síbẹ̀ látẹ̀ní lọ ogun ọ̀run ò ní dẹ̀mí yín légbodò ẹ̀ ní rí kú ọmọ o bẹ́ẹ̀ lolúwa wí Jésù náà agbára wa ẹja máa mẹ́tò náà Fásípẹ̀ ayé ò ní gbá yín wọlé ẹ ò ní sọnù Princess Tèmiládé ayé ò mà ní pa yín o God bless you
Adékúnlé káàbọ̀, God bless you. Samuel ẹ̀rọ àrùgbà ayé ò ní pa yín lọ́mọ. Máa mẹ́ma tó dé mo sọ pẹ̀lú àṣẹ Elédùmarè mànàmáná tí ṣojú ọ̀run mànà àṣẹ ọ̀rọ̀ ni mo pa àṣẹ tí ọjọ́ fi ń là àṣẹ tí òòrùn fi ń ràn àṣẹ tí òkùtùpá fi ń yọ àṣẹ tí ìràwọ̀ fi ń ràn. Mami ogun àwọn ọmọ yẹn aṣojú yẹn ó là ń já ẹ ò ní rí kú ọmọ ẹ ní faṣọ yàrá mára yín lọ́rùn bàtà ọ̀fọ̀ ayé ò ní bọ́ sẹ́nu ọ̀nà yín ayé ò ní kí yín pé pẹ̀lẹ́ ẹ̀ ní rírẹ̀ mọ́ ẹ kú ìtẹ̀mára ọmọ lórúkọ Jésù kò ní jẹ́ ti yín o gbogbo olùgbọ́ mi tó ń wò mí ọjọ́ ò ní fojú sunkún ọmọ mo lẹ́ ò ní sọmọ nù ìyàtọ̀ ẹ̀mọ̀ díẹ̀ ayé ò ní fi dùn yín alágbára ibi kọ̀kọ̀ ní lágbára lórí lórí ẹ̀yin pílà méje níbo lẹ́wà ojú tì yín pó. Fẹ́mi mode ògo rẹ ti fọhùn ẹ ṣé o àwọn èèyàn wà ń bí lálẹ́ yìí Sarah oyè wọlé ògo rẹ fọhùn Táíwò ológo ẹ ṣeun o tẹ́ ẹ̀ dá mi dá. ẹni tọ́lọ́run mi ò lè mú a ò tí ì dá kàkà kó rẹ̀ wá o Elédùmarè wà fún wa kò lè rẹ̀ wá kò lè sú wa ẹ̀yin ló máa rẹ̀ ẹ̀yin ló máa sú torí pé akọni lójú ìjà lèmi èmi ti sọ fún yín ilé baba tóbi lómi ogun là ń jà ń bẹ̀ bàbá jà físíkà àjà pìrìṣùà mo láti kọ́ mi lédè mọ́ mèdè kógókógó báyìí lóhùn agogo dùgbẹ̀dùgbẹ̀ báyìí lóhùn ṣẹ̀kẹ̀rẹ̀ ọ̀pá òkè pa gogo bẹ́ẹ̀ ni àjà inú agogo bẹ́ẹ̀lì tá a fi ń jẹ kò ní bá wí kó má lù àjà máa lù yẹ́ ẹ̀ ni ọwọ́ kọ́wọ́ tó bá lóun fẹ́ lù ẹ́ àdàbí tí ọmọ inú agogo ò bá lágogo lókù látẹ̀ní lọ ogun ọ̀run kó máa fọmọ wọn ṣe pàṣán fún wọn ṣàmì tó nítumọ̀. Buhari wà láyé Buhari ò wà láyé sẹ́rẹ̀ máa ń pa ẹ̀ sòótọ́ fún wa ṣe bẹ́ẹ̀ súnmọ́ Síbàjò ẹ̀ tí ì rí kankan o ogun ọ̀run ń bọ̀ o onírádàràdà yẹn mùtẹ́nì kan dárúkọ lẹ́ẹ̀kan yẹn ṣé wèrè kan nìyẹn ẹkún alẹ́ nìyẹn ni ìdájọ́ fún yẹn tiẹ̀ mo sọ fún yín ẹ dárúkọ ẹ̀ lẹ́ẹ̀kan mi ìfẹ́ ṣé ẹ rí àwọn yẹn mi ìfẹ́ máa dárúkọ wọn àwọn méjì tí mo sọ fún yín pé mi ò fẹ́ máa dárúkọ wọn mi ìfẹ́ máa dárúkọ tíf I don't want to be saying name bíi pé mò ń polówó ẹ̀ mi ìfẹ́ máa dárúkọ ojú yọbọ ọmọ àlè ilé Tinubu I don't want to be saying it because kì í ṣe orúkọ ẹ̀ tí n bá dẹ̀ ń dárúkọ Tinubu kì í orúkọ ilé onílé ni mò ń dárúkọ Ògúnjìmí lórúkọ ilé bàbá ẹ̀ Ògúnjìmí kí mo pè àwọn Ògúnjìmí orúkọ lé wọn nù ní Táíwò lógo àbí kí ló pé wàá rògbòlù ayé ò ní pa ẹ́ o. mo ní mo sọ fún yín pé ibi tí mò ń rìn tó ti ní fault gbogbo evidence tán fún mò ń rìn ó tún sọ orúkọ àwọn tán gbé evidence yes it's over confidence kò fẹ́ ṣe báyìí ni but kì í ṣe bẹ́ẹ̀ náà ṣe ń ṣe. àdéhùn ni àdéhùn Ọlọ́run mi fẹ́ràn kéèyàn dá májẹ̀mú kó dẹ̀ mú ṣẹ that is only fault tí mo rìn ride on. bí máa tún wọn mọ́mì tí mo bá ṣẹ̀ sí ẹ lọ́wọ́ mo rìn go and investigate me broadcast mi síta. inú Ọlọ́run dùn sí iṣẹ́ rẹ. Ọmọlára Ìyábọ̀dé Àjàlá wàrà ànúgbà Ọlọ́run dùn sí inú Ọlọ́run dùn sí ṣùgbọ́n ibi tó ti kùnà ni mo ti sọ yẹn let me cut that place away jẹ́ kí n máa tẹ̀síwájú. That stupid idiot mo pé stupid idiot ẹ bá ń wá ètò bá tún kù fún. Okay, Ògúnjìmí Ọbáfẹ́mi Mayor Ògúnjìmí Ògún ọmọ Jìmí
Ògún jì mí òkè àánú tí ni ẹ̀rọ àánú gbà ayé yín ò ní dí rádaràda ó ṣe jàre bùsí bó ṣe ń tẹ lọ́ọ̀fù yẹn ó ní fọwọ́ ẹ mọ́ ògùn èkú jẹ ó ní jẹ sképa o ayé ò ní pa ẹ o ó ní kúkú òjijì bí kòró ló ń pa wọ́n ni bí yẹ́lò fífà ni bí táífọ̀dù ni kò mà ní yálé yìí ẹ mà sàmì àmì ni ẹ ṣe. Wọ́n ní Pétérù ò sí nílé ìbàtẹ́ rẹ̀ ń ṣiṣẹ́ ìyanu gbá mi ayé ò ní fọmọ sí ẹ̀rọ. Olúṣọlá mo rí ẹ̀ ń bẹ̀ dádì mi ẹ̀rọ àánú gbà. Ẹ bá ń ṣí ọ̀rọ̀ yẹn dá síta wìtìwìtì. Nígbà tá Kérédolú bá ṣe tiẹ̀ ẹ̀san tiẹ̀ náà ń bọ̀. Àwọn pásítọ̀ wọn ṣé ti gbàgbé ni? Nígbà mo sọ ti Fáyẹmí mo ní ìyàwó rẹ̀ ló wà lẹ́yìn ẹ̀ tọ́lọ́run tó ro rẹ̀ fi ń ké. I said it to all of you. Ìwọ tó o bá gbọ́ program yẹn gbà ẹ́ mo ní torí ìyà tí mo bá fi jẹ Fáyẹmí mo ní ṣùgbọ́n Ọlọ́run wọ ọlá kankan mọ́ Fáyẹmí lára torí pé ìyà tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ kankan báyìí Akérédolú èmi náà ń wọ̀ ní ẹ ìyà ń bọ̀ fún yín. Ògún jì mí Ṣàngó délé ẹ pàtẹ́wọ́ fún Jésù. Ògún jì mí Ògún délé jì mí Ògún délé jì mí Ògún délé jì mí Ṣàngó Ògún délé ẹ gbọ́ ni iná lójú iná lẹ́nu Ògún délé jì mí àbí. Báwo mi Mọ́túndé ilẹ̀ gbọ́ mọ̀ mi ò gbọ́ dáadáa o mi ò mọ̀ dá sọ o bẹ́ẹ̀ dẹ̀ má yàn sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni. Ògún délé jì mí Ògún délé jì mí Ògún jì mí Ṣàngó 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 iná lójú. Abájọ tí bàbá yẹn máa fi ń fagbó tó mu sìgá ojú àwa pọ́n kọ́kọ́kọ́ bí ojú Ṣàngó. Ṣàngó ọ̀yá o omi o Ṣàngó jì mí Ṣàngó jì mí. Yóò bá jẹ́ tọ́lọ́ máa ní kí Ṣàngó yẹn lọ sán pa ẹ́ níbi tó àrà tó pẹ̀lú iná. Wo owó òṣìṣẹ́ ló fẹ́ jẹ pírẹ́sídẹ́ǹtì ọmọ àlè játijàti. Àwa ò bẹ̀rù ó ń gbá lára mi ẹ bá ń gbá ó ń gbá lára mi ó ń gbá lára mi orúkọ Jésù gbá lára mi gbá lára mi Jésù gbá lára mi ẹ̀mí gbá lára mi ó ń gbá yátíyátí orúkọ Jésù yẹn. Ìwọ́jà mo ti sọ fún yín I always tell you bí ò bẹ̀rù ẹni tí ó pa ara bí kò sí ẹni tó lè pa ẹ̀mí mi tó máa mú dání tó tún máa mú lọ sínú ọ̀rọ̀ àpáàdì. Adúrú ìyà tí mo jẹ láyé kí tó wá lọ jẹrú ẹ̀ lọ́run àfi tọ́lọ́run bá rán mi níṣẹ́ mi dé. Kódà tí ìyàwó mi bá jókòó tí mo bẹ́ sórí ẹ̀ báyìí tọ́lọ́run bá ní kí dìde màá dìde. Kò sí adùn kan ní ilé ayé yìí bí kò ṣe Ẹlẹ́dùmarè tó bá ní ẹ máa ń wò ó gbọ́ ni ó tí kàbẹ̀ yéé ṣé mi kàbẹ̀ fún ẹ lọ́jọ́ yẹn ta ló wà ń lé ìwé Mátíù orí kẹwàá bá ń kà á ìwọ tó wà ń bẹ̀ pásítọ̀ adírere ẹ̀ka Mátíù 10 ṣé 34 35 36 37 ta ló ti kà á ta ló wà ń bẹ̀ ìwé Mátíù orí kẹwàá ṣé ti wà ń bẹ̀ jọ̀ọ́ bá mi ṣí tó bá ti wà ń bẹ̀ bá mi ṣí. wò ó láti ẹsẹ̀ 35 ẹ̀gbọ́n tó kọ́ mẹ́ ó ní mo wá láti ya ọmọkùnrin ó kẹjẹ nǹkan látòkè kó ba lè yé wa láti 34 ó ní ẹ má ṣe rò pé èmi wá rán àlàáfíà sí ayé èmi kò wá rán àlàáfíà bí kò ṣe idà bí kò ṣe kí ni. bí kò ṣe kíni bí kò ṣe idà rẹ̀
orí ahọ́n mi ló wà. Jàgà idiot ni. Ẹsẹ̀ 35 sọ pé ó ní mo wá láti ya ọmọkùnrin ní ipá tàbí sí bàbá rẹ̀ àti ọmọbìnrin ipá sí ìyá rẹ̀ àti aya ọmọ sí ìyá ọkọ rẹ̀. Nothing God Ọlọ́run ò ní kankan ṣe pẹ̀lú gbogbo yẹn. Ó ní àwọn ará ilé ẹni sì lì ọ̀tá rẹ̀. Kàtẹ́ lọ́ka ìtókù tán. Àwọn ará ilé wa, àwọn Ṣògójì mi, àwọn onírùgbọ̀n funfun, Akérédolú, àwọn Sanwó-Olú, àwọn Mákindé, Fáyẹmí, Oyin kílẹ̀ tí ẹ ń pèlé tó wà lọ́sùn state, ẹ dákun ẹ pé idiot yẹn náà. Bàbá arúgbó tó àgàgà irọ́ láíláí. Ṣògójì mi Fágbóhùn ìwọ náà tún mórúkọ ti yín jáde sóbò Ìfágbóhùn ó ga o. Àwọn Ṣògójì mi ṣògo ìrọ́pọ̀ ìrọ́pọ̀. Ìyẹn dẹ̀ wò tùtùtùtù ó dẹ̀ bá yẹ̀wọ̀n èèyàn jẹ́. Yẹn padà sí di idiot tí mo fẹ́ bá wí yẹn. Ẹ ti mọ fáìsì. Ṣé ayé rẹ̀ dáa tó ṣe fáìsì lẹ́ẹ̀mẹ́ta táwọn win election? Àwọn èèyàn dẹ̀ sì jókòó sórí síìtì ẹ̀. Ó dẹ̀ sì gbàdúrà fún yín pé you will have a breakthrough. Pásítọ̀ ń ṣe nǹkan kò ní breakthrough lórí ẹ̀. Wọ́n ní ẹ tó fẹ́ dáṣọ fún yàn tọdún rẹ̀ là ń wò. Ẹ mọ̀ pé sàkámọ̀ ń jẹ ènìyàn ni. Àwọn èèyàn mi máa ń ṣègbè torí pé wọn kò ní ìmọ̀. Mọ́mì, pásítọ̀ ń kọ́lé lódidi 20 ọdún kò rí lé parí. Ó dẹ̀ lẹ́mí Ọlọ́run ló dá dúró. Ó dẹ̀ gbàdúrà fún ìwọ pé Olúwa yóò parí ilé rẹ̀. Ọdún keje dẹ̀ rẹ́ ò dẹ̀ tí ì parí ẹ̀. Ó wá wọ ọrùn tiẹ̀ ẹni tó máa dáṣọ fún yàn tọrùn ẹ̀ la máa kọ́ wò. Ó gbọ́n bìkan nínú Bíbélì. Wọ́n nínú ìwé ṣé Revelation àbíbì kan. Wọ́n ní aṣọ Jésù Kristi mọ́ bí ẹ̀gbọ̀n òwú. Ok, ìwé Máàkù. Wọ́n ní Pétérù dẹ̀ di àríran lọ́sàn gangan. Ó ní ẹ jẹ́ ká lọ ṣe ìtì. Tó bẹ́ẹ̀ tí kò sẹ́ni tí ó ṣe kí ni o tó lè fọ́. Clean ò lè clean wọ́n bá ńlá clean. Jésù ò fọṣọ rẹ̀ tó fi kúrò láyé. Ó dẹ̀ funfun ni. Èèyàn kan wá ṣe vice president Buhari nígbà tí kò ti jà APC. Odidi ọdún mẹ́ta gbà mẹ́ta náà jáde fún election. Adúníbàdàn káàbọ̀ o. God bless you. Ẹ káàsán. Ṣé ti mu ṣokoléètì lọ́sàn-án yìí? Àbí kí ló jẹ? Ẹ ti jẹ ṣokoláta? Ok, ẹ mu kọfí. Àbájọ tó fi sùn lọ́tọ̀ tètè dórí program. Adúníbàdàn torí pé ò tètè dórí program lé níyẹn. Mọ́tò ni máa fi gbà lọ́wọ́ ẹ̀ sàmí. Kémi náà wọ́n ti ní kémi náà máa pàṣẹ kémi náà máa bèrè tí n bá fẹ́. Àwa náà fẹ́ lo jẹ́ẹ̀tì Bùsí Ṣòwámẹ̀ a fẹ́ lo Bentley Adúnídàyọ̀dà a fẹ́ lo Bentley o mo fẹ́ lo flight jet o mo fẹ́ lo private jet o. I trust you jàre Adúníbàdàn má wọ́rì nígbà tó bá gbé mọ́tò yẹn fún mi gbogbo ayé máa rí. Gọ̀ǹgọ̀ aṣọ òkìkí akàn ẹ̀mí mímọ́ máa jà fún mi gbogbo ayé aṣọ o. Nígbà tá a bá gba Yorùbá Nation máa ra mọ́tò fún mi. Ẹ wo nígbà tá a bá gbé ọmọ bọ̀sì yẹn fún mi tí mo wà máa wá kọ́ Yorùbá máa kọ́ up Nigeria up down Nigeria up Yorùbá Nation máa wá kọ́ sí. Òun làwọn mọ́là Hausa ti sọ pé àwọn náà fẹ́ gbàjọba lọ́wọ́ Hausa lọ́wọ́ Fúlàní. Wọ́n náà wọn gan òdúró mọ́. Wọ́n ní Buhari ò ní rìsọ́ọ̀tì wọ́n ní kò páàsì wọ́n lè yẹ mélòó ló wà ní Daura ṣé mi ti sọ kankan
I clean my mouth o. No be me talk am o. Ọlálẹ́kan Sófo, kí ló dé tó tètè máa já scale báyìí? Kí ló dé tó tètè dárúkọ Bákàrè náà? Mi ì tí ì fẹ́ dárúkọ Bákàrè. Ẹgbẹ́ mi sọ fún ẹ, mo ní mi kì í mímí ìfẹ́ máa dárúkọ stupid and ignorant yẹn. He's a foolish man. That one is not a pastor. He's a joke fear. He's a storyteller. Kí mo pè? Story o, story. Àwọn náà nádà kọ́kọ́ bú Ògúnjìmí títí. Kúlé Kútì ògo rẹ̀ ò ní wọ̀ mí. Alájà Táíwò ẹ káàbọ̀. Ẹ̀ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Ok, bóyá mo parọ́. Ẹ jọ̀ọ́, ẹ̀ẹ̀mélòó ló jáde as a vice president fún Buhari? Bákàrè, Túndé Bákàrè. Ẹ̀ẹ̀mélòó ló jáde? Ẹ ti rí pé Kìrìsìtẹ́nì àtúwọ̀njẹ́ wà ń bẹ̀. Olóṣèjáde ó ti mọ̀ pé Kìrìsìtẹ́nì Muslim ò lè rí wọn gbá láéláé. Àwọn gan tó bá dé ṣọ́ọ̀ṣì wọn ò ń dáwó kóló, ọba fẹ́ dáwó kóló ní tọ́ba ṣe Jímọ̀ tán Friday, wọ́n máa gbé àpótí, wọ́n máa fọwọ́ gbá ìdí àpótí, owó kóló, wọ́n dẹ̀ ti mọ̀ pé àwọn ìgbìmọ̀ tá máa jókòó sórí múbàrí, gbogbo owó tó bá wọlé kóló ẹsẹ̀kẹsẹ̀ náà máa kà á, wọ́n máa mọ iye tó jẹ́, ṣùgbọ́n Bákàrè wá wò títí, ó wò pé àwọn òrówó kóló mọ́, ó yà lọ ẹsẹ̀ láìsàn rẹ̀, ó lóun ti di born again, òpònú aláìlérò tí ò bá jó pònú èèyàn du first president lẹ́ẹ̀mẹ́ta kò win election, ó wá gbàdúrà fún ẹ pé kó o ní breakthrough, ayé tiẹ̀ gan ò ní breakthrough, ẹ rí pé ẹ gàn, ẹ má jẹ jára yín, ẹ bọ́ọ̀lẹ̀ lórí sàkámọ̀njẹ tẹ́ ẹ bá kiri, lọ mú 20 pounds wá kó rọ́nà lọ, ilé jẹ́bẹ̀, Adúníbàdàn sọ wà mẹ́, tẹ̀ síta mo fẹ́ rí sísì, mú 20 pounds wá kó rọ́nà lọ. God bless you. Wo àwọn kan ní àṣẹ̀dé láti Oǹdó ni wọ́n ló máa rẹwà kó lè rẹwà. Mọ́mì wọ́n ní pé Bùsí wọ́n ní kó gbé Berkeley wá kó rọ́nà lọ. Adúníbàdàn tó bá tún sọ pé tó bá tún rẹ́rìn pé pastor I don't want to be here. I said you should raise it outside. Mú 20 pounds wá kó rọ́nà lọ. Tí mo fẹ́ jẹ́ kó kọ́ nìyẹn. That is your comment. I want you to comment. Mú 20 pounds wá kó rọ́nà lọ. Bùsí ìwọ náà tẹ́. Bákàrè ló sọ pé breakthrough ayé rẹ̀ á yí padà wàá rọ́nà àbáyọ ohun dẹ̀rẹ̀ breakthrough ayé rẹ̀ kéèyàn ókè mo gbàgbọ́ di president òun ìní president lẹ́ẹ̀mẹ́ta ṣọ́lọ́hun ò fọwọ́ sí ni àbí kí ló dé. Yes o, judgment day don come. Oh gbọ́dọ̀ judgment day is coming. Judgment day is coming. My father will stand. My mother will stand. Ẹ bá ń parí ẹ̀. Ẹ mọ̀ pé ń gbé yìbò. Ẹ wá ìtókù sí. Bàbá wọn máa dúró, ìyá wọn máa dúró, wọn máa jí iṣẹ́ ọwọ́ wọn. I don't know, $30 billion for. $30 billion for your pastor. Say for me only, Abi. 30 billion pounds. Mami, ẹ̀rí pé àwàdà làwa ṣe léni. Ó dàbí àwàdà ní kì í ṣàwàdà o. Akérèdọ́lù ló délé ilé o. Bìkọ́ tí ò bá kó bọ́ fún wọn ọmọ wọn. Wọn ò ní di ẹyẹ o. Wọn ò ní máa fò lójú ọ̀run o. Wọn ò ní di aláàkẹ́ o. Àwọn oníhàx. Wọ́n wá gbàdú ọ̀wọ̀ mọ́ lọ́wọ́. Wọ́n gbàdú bàbá ẹ̀ mọ́ lọ́wọ́. Ó ń pariwo lórí rédíò. Ẹ jẹ́ pálábá ìyà. Ó lè jẹ́ pálábá ìyà. Àtọ̀jọ́ lè ti sọ pé ó jẹ́ pálábá ìyà. Àwọn ọmọ yẹn ò gbọ́. Wọn ò bí bàbá ńlá bàbá ẹ̀dá kó lọ fèsì wọn. Wọ́n á lù.
àwọn ìbọn tó rà fún wọn kò gbà padà àwọn yẹn gan ò gọ̀ wọ́n ní fúnra yín lẹ́ ò máa fúnra yín lóògùn jẹ. mo gbà nígbà táwa kékeré bàbá kan máa ń tògùn jẹ̀dí ẹgbẹ́ bó ṣe ta ó ní lórí ìgbẹ́ lẹ́ ò máa tọ́lé wọ́n ń lo jẹ̀dí yẹn wọ́n máa ń bù lórí ìgbẹ́ ni wo Akérédolú wọn ò tí ì jólè bàbá ẹ̀ ẹ̀san ẹ̀ ó ń bọ̀ ẹ̀sẹ̀ mo sọ fún yín mo ní mi tí ì dé ara ti yá báyìí ẹ̀yin tẹ́ ẹ lù wá kù ara wa ti yá o ẹ̀yin náà mọ̀ pé ẹ ti parun ti yín nìyẹn àwa ti tún bọ́ síta lọ́wọ́ yìí ẹ fẹ́ kú ẹ̀yin pásítọ̀ ẹ̀mí yín á fẹ́ bọ́ sí mi lọ́wọ́ àyàfi tẹ́ ẹ bá yí padà ojú tí wọ́n kọlọ̀mọ́wọ́ ọ́ọ́bì mo sọ fún yín èmi ò lóókọ ẹ̀yin lẹ lóókọ ẹ̀yin ní sẹ́kẹ́ mọ́mọ́mọ́mọ́ die by fire ẹ̀yin lẹ ṣe mítìn kà bíbélì sọ pé kí n sọ fẹ́yàn burúkú kì yóò dára fún. nítorí àkílódé irú lógo wo ló wá gbé kalẹ̀ tó wá dídí kókó bá ẹ má tanra yín jẹ ẹ̀yin lè gbàdúrà ẹ lọ ẹyá bíbélì rẹ dà lọ sí ìwé Psalm 5 chapter 3 ìwé orin Dáfídì orí 5 ẹsẹ̀ 3 kí ló sọ kà síta ìwọ tó bá ti rí kọ́pì ẹ̀ síta kí gbogbo ayé kà mo fẹ́ ẹ̀yin tẹ́ wà lórí ìkànnì yìí tí mo bá ti sọ báìbù ẹ jọ̀ọ́ ẹ máa lọ bá mi kọ́pì ẹ̀ ẹ máa gbé wá síta bóyá English ló fẹ́ kọ́pì bóyá Yorùbá máa bá mi kọ́pì ẹ̀ kó o máa gbé síta. mo mọ̀ pé èmi ò tí ì ná yìí bó bíi tiwọn mo mọ̀ pé tó bá jẹ́ wọn náà pé ẹsẹ̀ báìbù báyìí ẹ ti mọ bẹ́ẹ̀ máa lọ crop ẹ̀ ẹ dẹ̀ sáré gbé sórí program ẹ lọ síbẹ̀ Psalm 5 chapter 5 verse 3 ìwé orin Dáfídì orí 5 ẹsẹ̀ 3 ẹ lọ sí oya go let's go there máa láìkẹ́ máa lọ́fẹ̀ẹ́ má jẹ́ ká wá flag wa lé ni o Fọlákẹ́ oyè lẹ́yẹ káàbọ̀ mi ì ní pẹ́ o mo ti fẹ́ máa lọ ṣùgbọ́n kí n tó lọ mo fẹ́ bá Bákàrè wí Bákàrè ó fẹ́ jẹ gbalálẹ̀ ẹ̀yin lẹ́fẹ́ kí bá Bákàrè wí o torí òpònú ayíràdà ni aláìlọ́pọlọ ó torí owó lọ sọ́pọ́tì Tinubu iná ló dẹ̀ búbúbú látọjọ́ ẹ̀ ó ní o mi ìfẹ́ máa dárúkọ ẹ̀ òkè Ògúnjìmí Psalm 3 chapter 5 verse 3 I don't copy it outside ní òní kò kọ fáàsì ẹ kọ wọ́ọ̀sì ẹ síta ẹ ṣe jàre Akínbọ́lá ẹ má gbàgbé à ń lọ sí òkun o àwọn few people láti ra iyọ̀ mo dẹ̀ fẹ́ kí gbogbo èèyàn dá sí iyọ̀ yẹn kò ní mẹ́ká ra àpò kan lọ o owó yẹn bá ṣe pọ̀ tó náà láti máa ra iyọ̀ yẹn lọ o àwọn kan ti dá sí o ìwọ náà lè dá sí iyọ̀ tá à ń gbé lọ tí òkun àti ṣúgà a ní di pákẹ́ẹ̀tì yẹn St. Louis 10 a dẹ̀ ní di yes my voice kini in the morning oh Lord in the morning I will kini mi gbóyìnbó my prayer unto thee ẹ bá ń kọ́ lédè Yorùbá ẹ ṣe jàre princess yóò dáa fún yín ètò Yorùbá ni mò ń ṣe ń bí àwọn olóyìnbó ti dé ẹ̀dẹ̀ mà pé ń gbóyìnbó wọ́n ti mà pé ń gbóyìnbó ẹ̀ sáà sí ìlọléèwé èyí tí mo gbọ́ ní òwúrọ̀ ni ìwọ ó gbóhùn mi bẹ́ẹ̀ ni mọ́mí ò ṣe pọ̀ lọ́hùn ẹ lówùúrọ̀ ọ̀nà dà mí ìtìlélẹ̀ ohùn mi ni ìwọ yóò gbọ́ Olúwa kò sọ pé òun máa gbóhùn Adébóyè kò sọ pé gbóhùn Ayé Oyèdépò kò sọ pé òun máa gbóhùn ọmọ ọba Grace Chapel ohùn ẹ ló lòun fẹ́ gbọ́ your voice. Why do you deceiving yourself? Daddy ẹ gbàdúrà. Daddy lè gbàdúrà, but he will help you to pray to Lord, to ask you in tí bó ṣe lè gbàdúrà. That is why I'm always tell all of you, go and read your psalm and pray so psalm. And God will answer.
Immediately you pray, you use your psalm, I will pray towards it for you, and God will answer it. Yes, Ṣàngó idiot, Ògúnjìmí Ṣàngó. But torí pé ẹ ti ń jẹ májèlé, mama ṣe ń gbàdúrà. That is why ọ̀dẹ̀ yẹn ṣe ń parọ́ fún yín. Ẹni tí ò ní breakthrough. Look at Ọ̀ṣínbàjò. Ẹ̀ẹ̀kan tó gbà Potifáìsì ló wọlé o. Ta ló wá láṣeyọrí? Òun débẹ̀ wọ́n kérú sóhun lórí láyé tiẹ̀ ni. Gbogbo wọn náà ní ogun tó ń jà wọ́n. Ogun má lè sọ̀rọ̀. Ogun ká sọ ní dọ̀dẹ̀. Òun ló ja Ọ̀ṣínbàjò. Ṣùgbọ́n ogun ìjákulẹ̀. Òun ló ja Bákàrè. Ẹgbẹ́ mo sọ lé ní all Nigeria pastors need deliverance. They need deliverance. Abraham will be my at last now. You now say like because of God. Anikodi, Odibo ẹlẹ́kìíní, ayé ò dìbò fún. Odibo ẹlẹ́kejì, ayé ò dìbò fún. Odibo ẹlẹ́kẹta, ayé ò dìbò fún. Ó wá ń gbàdúrà breakthrough. Ẹ béèrè lọ́wọ́ ẹ̀. Owó iṣẹ́ tó ṣe. Tó fi lọ kọ́ auditorium tó wà lọ́nà Ọjọ́ta. Ibo ni ló ti rówó. Ṣọ́lọ́run ló pèsè owó tìyẹn. Ẹ wá ní ọmọ bàbá Lágége ò ní máa sọ̀rọ̀ rádaràda sí yín pé sójú lásán lẹ fi ń kọ́. Tó ti lọ lẹ́nu. Okay. Ẹ béèrè lọ́wọ́ wọn. Nígbà tó jẹ́ pé ẹjọ́ mọ́ra yín náà ni. Nígbà tó jẹ́ pé jọ kówó fún yín náà ni. Nígbà tó jẹ́ pé wọn bọ́ ti ra mọ́tò tí ẹ láìlọ̀ fún yín. Wọn ò ṣe ní máa bá wa tá à ń lo Tòkunbọ̀. Ẹgbẹ́ Tòkunbọ̀ wọlé sẹ́ẹ̀rì báwọn ó wá ń pàtàn. Kò rí tan mọ́tò tán tà nílẹ̀ Yorùbá kò rí tan Kaduna ló ń dárúkọ. Ọlás mọ́tò Èkó ìlú wà. Ibi tán ti ta project láyé ìgbà yẹn ó mọ̀ wá ń bẹ̀. Dáfó tuntun my geo nígbà yẹn ló rà ní Kẹjà ń bẹ̀. Ń bá ń dárúkọ rí ọmọ Màmá Túndé sí tí bá ní ká máa dárúkọ àwọn company tán ti ta mọ́tò lẹ́kọ̀ọ́ tó jẹ́ TI Nylon. Máàmì Mátúndé máa dárúkọ. Máàmì Mátúndé ẹ bá mi dárúkọ mẹ́ta fún. Kó jẹ́ òpònú kò ní ilẹ̀ Yorùbá sọ. Ó lọ sọ Kaduna ń sọ Kaduna ń sọ Kaduna. Àwọn ọmọ àlè málà. Ẹ ṣe jàre Balógun confirm deliverance kọ́lọ́run tó dáríjì wọ́n. Torí pé ẹni tọ́lọ́run yín àmọ́ òtítọ́ ṣùgbọ́n akọ a ò sọ. That is why we are not charity all the people that didn't charity a pastor in the olden days where you call yourself a pastor àwọn èèyàn kọ́ ló máa pè é pastor gbogbo èèyàn ló máa kúnlẹ̀. Mo rọ́ ọmọ ìjọ tó sọ pé pastor tẹ bá mess up máa gba etí yín. Mo sì rí ṣọ́ọ̀ṣì tán ti padà ní eléni tí fẹ́ Lagos State tì tó jẹ́ ìjọ wọn wà kóòtù tó jẹ́ pé ìyàwó ìjọ ọkọ obìyàwó ẹ̀ bàbá pásítọ̀ olórí kò rọ́mọ bí pásítọ̀ kí ìyàwó mọ́lẹ̀ fún lóyún nígbà táwọn ọmọ wa dàgbà pásítọ̀ wa lọ ń kílèmù òun lòun fún ìyàwó ẹ̀ lóyún ẹ̀yin náà ẹ̀wò ìmọ̀jì aláìlétìjú olè inú náà la máa kú sí ẹ máa kú tọmọtọmọ ni tẹ bá ní ká kú sínú ìnira. Àwọn pásítọ̀ wà under yín nílé sanwó oṣù fún wọn 50 pásítọ̀ máa gba 15,000 òkè ló fẹ́ fi rà èló lówó ilé ẹ̀ wá ní kò ní parọ́ lábẹ́ yín gbogbo ìwé ìdámẹ́wàá ẹ̀ fún pásítọ̀ mọ́. Ẹ̀yin may God bless you all it is well with you. Pásítọ̀ ń gun mọ́tò bọ̀rọ̀ gìnì ẹ̀yin ọmọ ìjọ ẹ fẹ́ ṣẹ̀rìn ẹ wo Oyèdépò mẹ́ẹ̀. Olórin jùjú olórin fújì ló tún fi kárí mo fẹ́ lówó bí Oyèdépò
àbí ọlọ́run ló dé Oyèdépò mo fẹ́ lówó bí Oyèdépò pásítọ̀ Jésù ò lówó lọ́wọ́ ó ní ẹ lọ gbowó wá lẹ́nu ẹja ni ọmọye wákàtí tó lò kí Pétérù ó tó mú jẹ kó tó wé kòló kó tó fẹ́ sẹ́nu ìwọ̀ kó tó dẹmi kó tó pẹja kó tó lanú ẹ̀ kó tó mówó dé ó mọ bí wọ́n ṣe máa dá dúró tó àwọn agbowó òde ibẹ̀ lẹ́yìn tí ń lo ẹ́síkọ́ọ̀tì. Mo sọ fún yín níjà mo ní mo pàdé kan Oyèdépò nípa ní estate Gowan estate mo sọ fún dábàá àwọn tó tẹ̀lé mo ní ìwò tó bá káàṣì mọ́tò tí mo wà nú ẹ̀ ó máa ra mọ́tò tuntun fún. ẹ má tara yín jẹ mọ́ ibi tẹ́ rò pé kò sọ Ọlọ́run wà mẹ́ orí òkè la gùn lọ lápáta lánàá yẹn a ò pàdé yẹyẹ Boko Haram ò dẹ̀ pàdé wa àlùjànnú ò mà gbé wa jẹ tílẹ̀ mi fi mọ́ bẹ́ẹ̀ ibẹ̀ la máa wà tílẹ̀ máa fi mọ́ adẹ̀ ń sọ àṣẹ ọ̀rọ̀ àṣẹ ń jáde ọ̀run sì ń gbọ́ etí wa mo ti kọrin fún yín lágìjù ni bàbá ti gbọ́gbé wá lágìjù ni bàbá ti gbọ́gbé wá àwọn ọmọ Ísírẹ́lì wọ́n kígbe lágìjù lágìjù ni bàbá ti dá wọn lọ́lá dá mi lọ́lá Jésù láàrin agíjù ayé lágìjù ni bàbá ti gbọ́gbé wá lágìjù ni bàbá ti gbọ́gbé wá àwọn ọmọ ilẹ̀ Yorùbá kígbe pé ọ́ lágìjù lágìjù ni bàbá tí yóò dá wa lọ́lá Jésù láàrin agíjù ayé Ọlọ́run yóò gbọ́ igbe wa ìwé Psalm 5 orí 4 ó ti sọ nínú ẹsẹ̀ kìíní ó lóun máa gbọ́ igbe rẹ̀ wo ẹsẹ̀ tó tún tẹ̀lé mọ́ mi kí ló tún sọ ṣó wà ń bẹ̀ ilé sanmi káàbọ̀ wàrà ànúgbà ayé ò ní pògo ẹ wọlẹ̀ ò ní tọrọ jẹ o àánú Elédùmarè á bá ọ gbé mo fẹ́ wo bíbélì ni o má bínú Psalm 5:4 nítorí ìwọ kì í ṣe bẹ́ẹ̀ náà ni ó ní nítorí ìwọ iṣẹ́ Olúwa ti ṣiṣẹ́ inú dídùn sí ìwà búburú bẹ́ẹ̀ ni ibi kì yóò sì lè bá ọ gbé. tó o bá wo orí yẹn gangan àdúrà ààbò ni is for your security purpose. àdúrà kí mo pè é Psalm 5 is àdúrà ààbò. sáàmù yẹn tó o bá kà á lẹ́ẹ̀mẹ́wàá lójúmọ́ ààbò ni Sophia Ewa Sewa Sophia Sewa. God bless you my sister. How was your day? Akérédolú ṣèkà tán àwọn èèyàn tó kó bọn fún ó wá sọ wípé ó mọ̀ wọ́n rí wọ́n wá ṣe jàgídí ó dẹ̀ pé wọ́n wọlé àbí bọ́ọ̀tà kó wá sọ pé ìwọ kọ́ ló kó bọn fún wọn. Yes. Nítorí pé gbogbo ìwà ìkà tí ẹ bá ń wù ẹ gbẹ̀san ẹ̀ ẹ̀yin pásítọ̀ ẹ máa gbà tí yín o ẹ̀yin àfáà ẹ gbà tí babaláwo ẹ gbà tí ó ní èrè mi ń bẹ pẹ̀lú mi ó sọ fúlùkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ owó rẹ̀ ti rí ẹ máa gbèrè iṣẹ́ yín ayé yìí náà ni ó tán àbí ò tán àwa ò fi kú yẹ ẹnikẹ́ni torí ọ̀run gbogbo wa la ń lọ́rẹ̀ ṣùgbọ́n ẹ ṣòtítọ́ ọmọ tí ó sì ọ kó má bàa kú lójú ẹ torí owó torí ipò
ẹ dẹ̀ ń ba ìjọba ayé yìí jẹ́, ẹ dẹ̀ ń ba ìjọba ọ̀run yín jẹ́, ẹ̀ ń ṣe jẹ́ adìyẹ tó ń jẹ mọ́gí, ó ń kánjú ni mọ́gí ọ̀nà la máa fi padà ṣe é. Ibo lẹ fẹ́ fojú sí nígbà tí Ọlọ́run bá dá sí ilẹ̀ yìí fún wa, nígbà tí Oòduà Republic bá dúró, tá a ṣe referendum tọ́lọ́run gbà fún wa. Ẹ sà, ṣé ẹ wàá máa apologize lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run dáríjì yín ni? Ẹ má jẹ́ kí ọmọ Ọlọ́run pa àyàn àwọn ọmọ yín rùn, ẹ má ṣègbè, ẹ yà sí inú ọ̀nà yìí. Wọ́n ṣe o, ẹ má fọ àwọn ọmọ ọlọ́mọ dí ogun. Àwọn náà ní ayé tí wọ́n mú pariwo, mo ní ẹ wo ayé Áábù, ó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, Ọlọ́run yọ ègún náà kúrò lórí ẹ̀, ó mú lọ sórí àwọn ọmọ tí ẹ bá máa wò lẹ́yìn lọ́la, àwọn lẹ̀ kó sẹ́nu ikú tí ikú ń pa yìí. Bàbá yín ò tọwọ́ bẹ̀ṣẹ̀ ló jẹ́ kẹ́mi tí yín ó gùn dákòókò yìí. Ṣé àwọn tí wọ́n ń pa wọ̀n yìí, ṣé wọ́n jẹ̀bi Ọlọ́run ni? Àti ẹ̀gbọ́n olórin tó sọ pé Ọlọ́run ṣẹ̀ mí o, mo sì fẹ́ gba ẹ̀san ní tèmi. Ọlọ́run ṣẹ̀ mí o, mo sì fẹ́ gba ẹ̀san ní tèmi. Kì í ṣe pé bóyá orí mi kò pé rárá nínú gbólóhùn ọ̀rọ̀ tí mo fẹ́ sọ. Ọlọ́run ṣẹ̀ mí o, mo sì fẹ́ gba ẹ̀san ní tèmi. Ta lè nìyàn Ọlọ́run o wá? Ta lè nìyàn Ọlọ́run o wá? Ta wá lè nìyàn Ọlọ́run? Gámẹ̀ntì sọ pé ta ni ọmọ Ọlọ́run? Yóò dára fún yín, ẹja máa lọ lé wa. Ọlọ́run ti sọ̀rọ̀ fún mi, ó ní ká máa lọ. Ayérayé ẹ ṣé o, ọ̀gá ògo ẹ ṣé o, Ọlọ́run tó ní ipá, alágbára, ẹni tí a sáyà, ògo ni forúkọ yín. A dúpẹ́ o fún gbogbo ènìyàn. Mọ́mì, àmì ni ó ṣe, ò ní sọmọnù, ò ní sọkọnù, gbogbo ìrìn àjò tó máa rìn láyé, àwọn ọmọ rẹ ò ní yànkú, ọmọ rẹ ò ní sọnù, ò ní fọwọ́ gbọ́mọ sí, a ò ní bọ́ bàtà fẹ́ sẹ́nu ọ̀nà rẹ, a ò ní kí ẹ ní kí ibi. Gbogbo àgbáyé wọn ò ní pé ẹjọ́ pé a ò ní rí ẹ mọ́, a ò ní kí ẹ pé sọ́ọ̀rì, a ò ní kí ẹ pẹ̀lẹ́, a ò ní mọ bójì ọmọ rẹ tó wà nílùú òyìnbó, tó wà ní Nàìjíríà, tó wà lórílẹ̀ àgbáyé, ayé ò ní rúkọ ẹ̀bọ̀ wáyé báyìí o, wọn ò ní túfọ̀ rẹ, wọn ò ní túfọ̀ ọmọ fún ọ. Ẹkún tí alábíyamọ tó ń sùn tó fi ń faṣọ rẹ̀ ya, ò ní bá wọn sún. Ẹrù tí alábíyamọ kì í tú o, ayé ò ní gbé tọ̀ ọ́ o, orí rẹ ò ní gbàbọ̀dẹ̀. Mo sọ pẹ̀lú agbára májẹ̀mú látẹ̀ní lọ, ò ní sún fọwọ́ gbé ọmọ sí. Gbogbo ohun tó ń dáwọ́lé a máa yọrí sí rere, wàá rógolò, ayé ò ní pa o, ò ní sọnù. Ọlọ́run á wà pẹ̀lú ẹ. Ilẹ̀ Yorùbá ọ̀run kó gbà fún wa látòrí Sunday Igboho títí dé tó kéré jù nínú sọ̀rọ̀sọ̀rọ̀ lórúkọ Jésù. Ààbò Ọlọ́run kó wà lórí wa o, ààbò Elédùmarè kó wà lórí wa. Ajínigbé ayé, ajínigbé ọ̀run, apàdéjayé, apẹ̀nìyàn dẹrun, wọn ò ní lágbára lórí wa. Adúpẹ́pẹ́ ti ṣe o, ògo ni forúkọ yín Jésù náà agbára wa. Àmín 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 lórúkọ Jésù. Nọ́mbà mi rèé, orí ọ̀la lákan ni, àbó fẹ́ ká gbàdúrà fún ọ, àbó fẹ́ ránṣẹ́ yìí, ó fẹ́ ràn án lọ́wọ́, àbó fẹ́ dá sí iyọ̀ tá a gbé lọ sétí òkun, àbí ṣúgà ló fẹ́ rà fún wa, pé nọ́mbà yìí a lè sọ àkáǹtì tẹ́ máa mówó sí fún yín. Ó yá 08257455803 08257455803 08257455803. Ó lè pè mí lórí WhatsApp lóye o, ó dẹ̀ lè pè mí lórí messenger tó bá send friend request àádìẹ wàá dẹ̀ rà àánú gbà. Gbọ́ mi, àánú ògo rẹ̀ á fọhùn, ayé rẹ̀ ò ní dàrú. Mami, gbogbo ọjọ́ Thursday a máa fi ń ṣe counseling, a máa sọ àkókò yẹn. Ìwọ tó o bá pè mí tó fẹ́ ṣe counseling, pè mí wọlé, àá béèrè àwọn ìbéèrè lọ́wọ́ ẹ̀, a dẹ̀ máa jíwèé ibi tí a ti ń ṣe counseling fún gbogbo ènìyàn fún every Thursday láti aago 10 àárọ̀ sí aago 2, aago 10 àárọ̀ sí aago 2. Thursday counseling
gbogbo ohun tó fẹ́ béèrè ìwọ tó wà nílẹ̀ Nàìjíríà bóyá ńlá nǹkan kọjá ni o dẹ̀ fẹ́ jẹ́ kájọ gbàdúrà papọ̀ o lè wá rí mi àbọ̀ fẹ́ béèrè béèrè kankan tí kì í ṣe ọ̀rọ̀ orí fóònù ọ̀rọ̀ kan ò yí ọ o ní làwọn kankan kọjá àìsàn kan ló ń gbé kiri tó dẹ̀ fẹ́ jẹ́ kó Ọlọ́run bá wí o gbèsè tó yẹ kó o gbé àwọn ènìyàn tó yẹ kó o rìn o lè wá rí mi béèrè àdírẹ́sì mi tó bá ti pe nọ́mbà tí mo fi lẹ̀ máa sọ ibi tí mo wà fún ọ láti wá bá mi ọjọ́ Thursday látàrí aago 10 sí aago 2 aago 10 sí aago 2 every Thursday lórúkọ Jésù ọjọ́ tá a ṣe ń lò nìyẹn tó bá yá a tún lè fi ọjọ́ kún mami lórúkọ Jésù wàhálà ànúgbà ògo rẹ̀ á fọhùn o ò ní sọnù ayé rẹ̀ ò ní dàrú bẹ́ẹ̀ lẹ̀mí máa wí bẹ́ẹ̀ ló gun ọ̀run sọ Jésù náà agbára wa àmín 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 lórúkọ Jésù ẹrógolo Esther lọ́ládé ògo rẹ̀ á bóyọ o ò ní sọnù o ò ní tọrọ jẹ o àwọn ọmọ rẹ̀ ò ní yàgò gbogbo ibi tó bá dé lọ gbilẹ̀ bẹ́ẹ̀ ni kọ́lọ́run yàn fún ọ kó sì ṣe rere Jésù Kristi agbára wa àmín 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 lórúkọ Jésù Fúnmiláyọ̀ Adésànmí ayé rẹ̀ ò ní dàrú gbogbo ẹ̀tẹ́ ti gbárùkù tètè máa mi bọ́ Mọ́túndé ẹ̀rógolo gbogbo ẹ̀tẹ́ ti gbárùkù tètè yìí ọwọ́ yóò ní kásálẹ̀ po à ń lọ sétí òkun ara sunshine you are welcome God bless you sir wàrà ànúgbà mo ti pray fún yín lórúkọ Jésù ẹ wọnú ògo lọ ẹ lọ sínú ògo bẹ́ẹ̀ lẹ̀mí máa wí bẹ́ẹ̀ ló gun ọ̀run sọ̀rọ̀ who is that? Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù God bless you all ẹ pè mí mo fẹ́ jẹ́ kẹ́ àwọn èèyàn pè mí lẹ́nìí àṣẹ tá a gbé bọ̀ láti orí òkè mo fẹ́ súre fún àwọn èèyàn kan lórúkọ Jésù ẹ pè mí wọlé lẹ́yìn ètò yìí lórúkọ Jésù ìwọ tó bá nífẹ̀ẹ́ sí láàrin 30 minutes péré lọ́ba ti kọjá 30 minutes mi ní gbé kọ́ ọmọ o bí mo ṣe ń drop kọ́ yìí láàrin 30 minutes pè mí wọlé máa súre fún ẹ bẹ́ẹ̀ ni ogun ọ̀run á sì ràn ọ́ lọ́wọ́ Jésù náà agbára wa ó dàárọ̀ sà ó dàárọ̀ mọ́ God bless you all bye o.